وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الحمد لله الذي أوجب الإحسان بالوالدين على كل الأولاد، والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba tí ó ṣe ní dandan lérí gbogbo àwọn ọmọ tá ń bí wípé kí wọ́n máa ṣe dáadáa sí àwọn òbí tó bí wọn. Ọlọ́run ṣe ní dandan fáwa àgbàlagbà tó jẹ́ pé àwa náà tún láwọn bàbá láyé àbí bàbá. Ọlọ́run ṣe lọ́ranyàn lérí wa ká máa ṣe dáadáa sí wọn, nítorí oríire tó wà ń bẹ fún ni láyé àtijọ́ alkiyama. Ọlọ́run ọba Allah kó bá wa kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìkẹ́ rẹ̀ àti àánú ẹ̀ kó bá Ànábì àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tí ó máa jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa ní ìrọ̀lẹ́ yìí, òun náà ni tafsiru ayati albir, ìtumọ̀ àti àlàyé lérí àyà tí Ọlọ́run bá Allah sọ fún wa nínú Al-Qur'an Karim, tó fi ń ṣe wá ní ojú kòkòrò ìpé ká máa ṣe dáadáa sáwọn òbí wa. Aya náà wà ní Suratul Isra, aya 23 àti 24 nínú Suratul Isra, Quran 17 verse 23 and 24. Aya méjèèjì yìí òun náà la fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìrọ̀lẹ́ yìí. Mo wá bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀, àgbọ́yé àtẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí ń gbọ́ kọ́lọ́mọ́sà fẹ́ni kọ̀ọ̀kan wa, lílò rẹ̀, pírátíkà rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ ọ̀rọ̀ fẹ́ni tí ń sọ àtẹni tí ń gbọ́. Birrul walidayn, ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin bàbá tẹ́yin náà tún lóbi láyé, ẹjá lọ lè mà ipé tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni wal ihsanu ila al-walidayn, ìmá ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa, wa kafful adha anhuma, ká sì kọ́wọ́ dúó, ká kọ́ra dúó kúrò níbi gbogbo nǹkan tí ó máa ní wọn la àbí tí ó máa bà wọ́n nú jẹ́. tí wọ́n ń pè ní èèyàn ṣe dáadáa sóbí rẹ̀ méjèèjì nìyẹn. tí wọ́n bá wá sí láyé, ní tá máa ṣe náà ni ká máa ṣàdúrà fún wọn tó bá jẹ́ mùsùlùmí òdodo, ká sì máa ṣe sọ́dákọ̀ fún wọn tó bá jẹ́ mùsùlùmí òdodo, ká máa wá sokùn ẹbí papọ̀ tó jẹ́ pé okùn yẹn bàbá yẹn náà ló jẹ́ kí a lọ mọ́ra wa, ẹ̀gbọ́n àbúrò ẹ̀, bàbá tí ó sẹ̀yìn lẹ̀ ti lọ, kó máa ṣe dáadáa sí ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀, bàbá rẹ̀ ló ń ṣe dáadáa sí. ẹ̀gbọ́n bàbá ẹ̀, àbúrò bàbá rẹ̀, àwọn ọ̀rẹ́ bàbá ẹ̀, kó máa lọ lè kí wọn,
wọ́n máa fún ọ ní dáadáa pé òun ṣe dáadáa sí bàbá rẹ̀ ọmọ jọmọ dáadáa. birrul walidayni ikhwatal iman, ìmá ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì ibadatun min al-ibadati adh-dhahira, ó jẹ́ ìjọsìn kan tọ́lọ̀ ń torí ẹ̀dá wa, tó jẹ́ pé àwọn ìjọsìn tá a máa rí táwọn èèyàn bá ń ṣe. qad awjaba Allahu azza wa jalla ba'da ibadatihi al-ihsana ila al-walidayn. nínú àyà tá a fẹ́ kà yìí, tá a fẹ́ sọ̀tún máa rẹ̀ fúnra wa yìí, Ọlọ́run ọba aláàrùn yóò yé wa níbẹ̀ yìí pé ẹ̀sìn mi torí èmi mo dá yín, nítòkù lẹ́yìn ẹ̀sìn òun náà ni kẹ́ ẹ ṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ sábàbí tẹ́ fi wálé ayé. kò sẹ́nìkan tó jábọ́lẹ̀ láàrin wa. bí wọ́n bá ti ní ọmọ èèyàn bí ó bá ní parọ́, tí wọ́n bá ti ní ọmọ èèyàn lélẹ́yìn tá a bá sòdodo, alátìgbà pé bàbá kan àti ìyá kan àwọn ni wọ́n jẹ́ ọlọ́kọ rẹ̀ tó wà wá sí ilé ayé. àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá aláàfin dára bí anabi Adam, Hawa, anabi Isa tó wù níyà tí ò ní bàbá. síbẹ̀síbẹ̀ náà ó wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí pé anabi Isa máa ṣe dáadáa sí ìyá rẹ̀. al-walidani bí ó bá yọ dáadáa, ètí wọ́n ń pè ní bàbá àti ìyá, àwọn náà ni sábàbù wujudika ila hadhihi dunya, àwọn ni sábàbí tó fi wálé ayé. Ọlọ́run ló dá ọ lóòótọ́, àmọ́ àwọn ni sábàbí tọ́lọ́ ń lò tó fi wálé ayé. bàbá rẹ àti màmá rẹ sunrun rẹ, bàbá da àtọ̀ sára ìyá, àtọ̀ yẹn ọlọ́lẹ̀ forí lu ẹyin tí ń bẹ ní ara ìyá, ni wọ́n bá nàró ń bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba wa. níta ń gbọ́ yé ni pé bó ṣe wà yẹn, páàtì kan nínú ara ìyá ẹni, páàtì kejì yóò máa jẹ́ bàbá rẹ̀. àwọn méjèèjì wọ́n contribute tó di ìwọ, àwọn méjèèjì ni wọ́n dájọ́. bàbá dátọ̀, ìyá dá ẹyin, Ọlọ́run wá fàṣẹ sí. nígbà tó wá di pé ọ̀nà ró, Ọlọ́run ọba aláwa fi ọ́ sínú ìyá rẹ̀, ó wá rù ọ́ fún odidi oṣù bẹ́ẹ̀ ló jama. oṣù tó jẹ́ pé Ọlọ́run ọba aláà nìkan ni ọmọ yẹ. ẹlòmíì lẹ́yìn oṣù mẹ́wàá ló tó jáde kúrò nínú ìyá ẹ̀. bàbá báyẹn gbé nǹkan lọ́wọ́ odidi oṣù mẹ́wàá, odidi oṣù mẹ́sàn-án, tó wá gbé padà fún ẹni tó ní, ṣé kò ní dákẹ́ nìyẹn compensate rẹ̀? káti wá pé ìyá rẹ̀ ti ń rú ọ káàkiri lóṣù mẹ́sàn-án, yóò dá ọkọ mọ́ dájú ìyá náà. bàbá tí ń lọ tí ń bọ̀ tí ń dààmú látijọ́ tó ti lóyún lòun náà ti sinmi, ó ṣe wàhálà. iṣẹ́ tí bàbá ẹlòmíì ṣe tí wọ́n fi bí wa kò ṣe dárúkọ ń ta, níbi wàhálà náà lágbára dé. àwọn òbí wa méjèèjì, àwọn kọ́ ni wọ́n dá wa o, àmọ́ àwọn ni sábàbí tọ́lọ́run ọba dẹ́ẹ̀dá lò tá a fi wá sí ilé ayé. tó bá ti gbàgbé òbí rẹ, ìtumọ̀ ẹni pé ó gbàgbé ara rẹ, bóyá wọ́n ń bẹ láyé àbí wọ́n ń bẹ lọ́run. ẹni bá ti gbàgbé àwọn òbí ẹ̀ tí ò ṣe dáadáa sí wọn, onítọ̀hún ó ti ṣaláìmoore. wọ́n ní odò tí wọ́n ní ẹni tí ó bá gbàgbé orísun rẹ̀ kọ́, wọ́n ní odò tí ó bá ilé gbàgbé orísun rẹ̀, kí wọ́n ní yóò ṣe jàmá, wọ́n ní yóò gbẹ ni. Ọlọ́run ní jáde wọ́n bá wa o. ọmọ ìyá mi lóbìnrin, ọmọ ìyá mi lọ́kùnrin, mo ti lọ́kọ, torí ẹ̀ ló ṣe gbàgbé ìyá rẹ̀. èmi mà ti márì, torí ẹ̀ ló ṣe gbàgbé bàbá rẹ̀. èmi mà ti travel, torí ẹ̀ ló ṣe pé bàbá àti ìyá ẹ̀ mọ́. ọdọwọ́ rẹ o, Ọlọ́run ní jára dánwò, Ọlọ́run ní járí wàhálà o. àyà náà ó wà nínú Al-Qur'an Al-Karim, a máa wá kà á díẹ̀díẹ̀, a sì máa sọ ìtumọ̀ rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. وقضى ربك ألا تعبدوا إلا إياه. وقضى أي أمر، Ọlọ́run bá pàṣẹ
ó ní alla ta'budu illa hu. Ọlọ́run ní wa qada rabbuka ní ìwọ Muhammad, Ọlọ́run ọba rẹ̀ tí ó ń tọ́jú ẹ ó ti pàṣẹ o alla ta'budu illa iya, ipe gbogbo ẹ̀yin ẹ̀dá ẹ gbọ́dọ̀ sí nǹkan míì illa iyyahu illa huwa, àfọ̀hún nìkan. Gbogbo àwọn tá wálé ayé lọ́lọ́run bá láàrin fàásì tó bá ti wálé ayé ó gbọ́dọ̀ ṣẹ̀sìn Allah nìkan náà ló gbọ́dọ̀ ṣe kíní ló gbọ́dọ̀ sí. Áyà tó ní ká má sọ̀rọ̀ òdílé nìyẹn. Mùsùlùmí tí ọ̀gbẹ́sìn yé yóò ní ìsìláàmù ní ká má ṣe ọ̀rọ̀ òdílé, òun kàn náwó sí ọdún àjọbọ ni òun ọba wọn ṣe, òun lójú ọrọ̀rùn fún wọn láti ṣe ẹjọ́ sí náà ní ọ̀kan sí ń bẹ̀ ni. Ọlọ́run ni ẹ má sìn irin, ẹ má sìn igi, ẹ gbọ́dọ̀ sìn òkúta, ẹ má sìn Jésù, ẹ má sìn Ṣéhù, ẹ má sìn Ṣaitan, illa iya, òun nìkan ní kẹsìn. Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àwọn ò sìn nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Àwọn Ahlus-Sunnah wal Jamā'ah á sìn nǹkan kan mí lẹ́yìn Allah. Ànítà ń bọ́, ànítà ń tagbó sí. Gbogbo àwọn tó wọ́n ń bẹ nípò ẹbọ yìí náà nínú àwọn alálàáfáà nílẹ̀ Yorùbá, àfáà fi orí èèyàn sògùn owó, èṣù ní sìn. Ọlọ́run ọba Allah ní ẹ gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn èmi Ọlọ́run. Tí wọ́n bá ní ẹ má sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó wà lábẹ́rẹ́ pọ̀, ẹ má pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ẹ má wàrà lọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ẹ má fi nǹkan míì wàsọ̀ lẹ́yìn Ọlọ́run, ẹ má wá rìsìkí lọ́dọ̀ nǹkan kan, ẹ má sògùn owó lẹ́yìn ká ẹ pè Ọlọ́run. Ìtí ń bẹ lábẹ́ alla ta'budu illa iyyahu nìyẹn. Mọ́ ní nǹkan kan tó ń sìn lẹ́yìn Ọlọ́run, mọ́ sì ní nǹkan kan tó ń gbé ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ kúnkún ọ lọ́wọ́ lérí ọ̀rọ̀ ayé rẹ̀ lẹ́yìn Allah. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Al-isti'ana ibada. Bí ìmọ̀ jọ́sìn ṣe jẹ́ ẹ̀sìn tọ́lọ́run ní a ṣe, bẹ́ẹ̀ ni ìwárànṣe lọ́dọ̀ Ọlọ́run náà jẹ́ sìn. لا تعبد صنما ولا وثنا ولا تستعن بملك ولا بنبي ولا بولي ولا تستعذ بشيء من مخلوقات الله عز وجل. هو المستحق بالعبادة. الله nìkan ló lẹ́tọ̀ọ́ sí kásìn, toró nìkan ló dá wa. Ọmọ ìyá mi, ibi tí àṣírí ẹbọ tí ó ti tú sí ọ lọ́wọ́ òun náà ni pé bọ́ọ̀ bá ti sin ọba tó dá ọ, gbogbo tó ọba ti ń sìn ìwọ àti ẹ̀ wọ́n jọ dá yín ni. Kọ̀ wá ní dáa kọ́ ọmọ sin etí wọ́n jọ dá yín, àyè sìn ẹ̀dá, ọba adẹ́dá làmọ́ sí kíní làmọ́ sí. Torí ọba adẹ́dá nìkan ló dá wa, nítorí ń sìn yẹn wọ́n jọ dẹ́yìn méjèèjì ni, òun ò sì lè dá nǹkan kan. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba Allah tí ó kìlọ̀ fún wa nípa tawhid, nípa tara rẹ̀, nípa tòun Ọlọ́run, ẹ má ṣe nǹkan mí o nìkan ní kẹsìn, kìí ṣe tẹ́ bá fẹ́ o wa qada, mo ṣe ní dandan lérí yín ni. Ẹni tí ò bá wá gbọ́ tó bá lè pàdé Ọlọ́run, Ọlọ́run ọba Allah wá fi sínú náà tí ò ní jáde mẹ́. Ọlọ́run sì wá lọ́mọ náà o. Àdánwò tí ó bá wa tẹ́nì kọ̀ọ̀kan wa tá fi máa bá wọn ṣe orò ìdílé àbí tá máa náwó síbẹ̀, àbádánwò tí ó bá wa tá fi máa lọ lè sóògùn lọ́dọ̀ àwọn àfóúnjálàbí ẹlẹ́bọ, àwọn àfá alápàtà, àwọn ọ̀daràn tí wọ́n ń fi ká sóògùn owó, tí wọ́n ń forí èèyàn sóògùn owó. Wọ́n pọ̀ o, nítorí pé nígbà tí wọ́n ń ṣẹbọ lásìkò Ànábì Nuhu alayhi salatu wassalam, kí l'Ọlọ́run fi pa gbogbo ìlú náà rẹ́? Omi túfán. Ọmọ ìyá mi, ṣé wọ́n náà ti rí pé kò sẹ́lómi tá a sìn lẹ́yìn Ọlọ́run báyìí? Gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ, tí wọ́n ń sóògùn, tí wọ́n ń fi pàtì èèyàn sóògùn, wọ́n ti ń bẹ nínú ìjayà báyìí. Bóyá wọ́n pè lé ní, bóyá wọ́n pè lọ́la, torí pé ó sá mọ̀ pé ẹnìkan lòun ra pàtì lọ́wọ́ ẹ̀, ó sì mọ̀ pé ẹnìkan ní ta fún un. Nígbà owó bá tẹ kọ́sítọ́mà, sọ́wọ́ ní ṣe kíni, sọ́wọ́ ní tẹ̀hún náà. Ọlọ́run ọba Allah kó mọ́ sí àwa lọ́nà máa o. Lẹ́yìn ìgbà téèyàn bá ti
tí bá ti wẹ̀ tó bá ti yán kankan nínú ẹbọ ìtókù òun náà ni wa bil walidayni ihsana. Ọlọ́run bá ní qada bil walidayni ihsana fíìlì yẹn náà ní bá méjèèjì lọ. wa qada rabbuka alla ta'budu illa iyyah wa qada rabbuka al-ihsana bil walidayni hakadha yufassiru al-ulama. Ọlọ́run ọba aláàpàṣẹ nínú al-Qur'an ipe mo tún ṣe ní dandan torí wá yẹn àǹdí ní àǹdí ìnáwó ní wá báwo la atif. Ọlọ́run ọba ní èkejì tí mo tún ṣe ní dandan sọ̀n gbọ́ báyìí èkejì tí mo tún ṣe ní dandan òun náà ni al-ihsan bil walidayn ìmá ṣe dáadáa sí àwọn òbí méjèèjì fẹ́yìn táwọn òbí yín bá ń bẹ láyé àbí wọn ò sí láyé. Ọlọ́run bá ní wa bil walidayni ihsana. Ọlọ́run bá ní mo ṣe ní dandan kẹ́ máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì. Àwọn òbí méjèèjì náà ni bàbá rẹ̀ àti ìyá ẹ̀. Àbíta ní òní bàbá àti ìyá ń bí. Ọlọ́mọjọ́ rọ̀ wọ́ dàrú. Ọlọ́run ọba Allah ó ní imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma. Allahu akbar. Ọlọ́run ọba ní in balaga 'indaka min al-kibari. Tí ọ̀kan nínú àwọn òbí méjèèjì bá dàgbà sí ọ lọ́wọ́ àbáwọn méjèèjì wọ́n dàgbà ìdáka lọ́dọ̀ rẹ ibo ló yẹ kí bàbá wa ti yá wọ́n mọ́ gbé ìdáka. Ọlọ́run bá ní bàbá rẹ àtìyá ẹ àbọ̀kan nínú àwọn méjèèjì tí wọ́n bá dàgbà sí ọ lọ́dọ̀ ibo ló yẹ káwọn òbí ọmọ gbé ọ̀dọ̀ àwa tí àjọmọ̀. Ẹ̀yin ìyàwó wa ṣe ń gbọ́ báyìí. Ọlọ́run bá ní táwọn òbí wa bá dàgbà sí wa lọ́wọ́ ẹ̀yin náà àyà ní ìtọ́lọ́run sọ ẹ̀yin náà ẹ̀tú. Ìtí Ọlọ́run sọ ni pé báwa ṣe wà lọ́wọ́ wọn tí wọ́n ń tọ́jú wa nígbà kékeré táwọn náà bá dàgbà ọ̀dọ̀ wa ló wà ká máa ṣe kíni ọ̀dọ̀ wa ni wọ́n gbọ́dọ̀ wà káwa náà máa tọ́jú wọn. Ó fẹ́ rí bàbá ọkọ rẹ ó fẹ́ rí ìyá ọkọ rẹ ìwọ náà sì fẹ́ dàgbà wọ́n náà sì dàgbà ó kọ́dà kò ní pẹ́ mọ́ àgbà náà ló ti ń dà yìí. ìmọ̀ tó bá hàn ìyá ọkọ ẹ àti bàbá ọkọ ẹ wọ́n ń bọ̀ wá hàn wọ́n náà lè mà bẹ́ẹ̀ al-jasā'u min jinsil 'amal. kò sí bí èyàn ṣe lè sá kọ́ wá sáfẹ́ san ọba tí ń sẹ̀san kò kí kú kò kí gbàgbé ẹ̀san. Yorùbá náà ni wọ́n ní ẹ̀san ológun. ẹ̀yọ́ màyá mi ìyàwó rẹ ní bàbá rẹ pé ò lè gbé pẹ̀lú yín ẹbí ìyàwó rẹ ló ní kẹ́ gbógun ní family house àbọ̀ ọ̀nà tí ipe bàbá wàhálà bàbá ti pọ̀ jù wàhálà ìyá ti ṣe kíni ó ti pọ̀ jù ó sì wá kókó ń bẹ́ ọwá fi wọ́n lẹ̀ wọ́n wà láre. ìyàwó rẹ̀ ràn wọ́n lọ́wọ́ lérí bó ṣe wà àlìjánnà bó ṣe tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Ọlọ́run bá ní tí wọ́n bá ti wá dàgbà sí yín lọ́wọ́ wa bada bil ihsanil qawli ẹ̀rí tọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ nínú dáadáa táwọn ṣe sí wọn tí wọ́n bá ti dàgbà. Ọlọ́run bá ní wala taqul lahuma uff ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kékeré tí ó bà wọ́n nú jẹ́. Bẹ́ẹ̀ bá pò ṣe ọ̀rọ̀ ni bàbá yẹn ní ṣe èmi náà ló ń bá wí mo ti sọ àbí Allahu akbar ṣe ọ̀n tábà fún ìyá rẹ̀ lọ́wọ́ ọwá ní àdánwò ti bá ọ àwọn kan tíntìntín tó jẹ́ pé bó ṣe kéré tó yẹn tí ìyá yẹn bá gbọ́ sétí ẹ̀ inú rẹ̀ bàjẹ́. wala tanharhuma ọlọ́wọ́n bá ní ẹlẹ́ẹ̀kejì ní pé mọ́mọ̀ jágbe mọ́ wọn o mọ́mọ̀ jágbe mọ́ wọn o Allahu akbar ọlọ́wọ́n ní mọ́mọ̀ jágbe mọ́ wọn o
sáà ti gbọ́n tọ́lọ̀ sọ báyìí a sì mọ̀ pé ńgbà tí òbí bá ti dàgbà wọ́n máa ń sábà fẹ́ máa hùwà bí ọmọ èké má jágbe mọ́ wọn bọ́ọ̀ bá ń rí wọn tẹ́ ń jọ sọ̀rọ̀ má jágbe mọ́ wọn lérí fóònù ẹ̀sà mọ̀ sáà nítorí máa jáde lẹ́nu rẹ̀ nìyẹn. wa qul lahuma qawlan karima ọlọ́run bá ní tọ́ bá sọ̀rọ̀ díẹ̀ rẹ̀ ó pé kọ́ ọmọ tó fẹ́ ṣe kíni tó fẹ́ sọ ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí yẹn ó ju pírẹsidẹ́ǹtì ìlú yín lọ ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí yẹn ó ju mínísítà ìlú yín lọ ọlọ́run bá ní tọ́ bá sọ̀rọ̀ qawlan karima ọ̀rọ̀ alápọ̀nlé ọ̀rọ̀ tó tutù ọ̀rọ̀ tó wetí gbọ́ kọ́dà bọ́ fẹ́ sòdodo ọ̀rọ̀ ó sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Ànábì wa Ibrahim gbà tó fẹ́ sọ fún bàbá rẹ̀ ó ní yá àbátí ní lárúbáwá ó yàtọ̀ sí yá àbí èdè Yorùbá tó mú súnmọ́ oníkéyìn ní bàbá mi ọ̀wọ́n ìyá mi ọ̀wọ́n ìyá mi ọ̀rọ̀ ni bàbá mi ọ̀rọ̀ ni àmọ́ ìyá mi ọ̀wọ́n ó ní màmá mi ó fi màmá yẹn ó fi bàbá yẹn tì sí ara rẹ̀ bàbá ti tèmi nígbà tí wọ́n náà wọlé tó ní dádì mi ó rí pé yóò bu ẹ̀rì mọ́mí mi mọ́ ń bọ̀ ẹnìkan ń pè wọ́n ní bàbá mi lọ́níà wọ́n ní dẹ́fà ń pè ọ́ mọ́mí mi ń pè mí ìyá yẹn wá gbọ́nú lé pé bàbá olówó yẹn ní èmi ni màmá ẹ̀ àwọn ọ̀rọ̀ tó mọ̀ sọ nìyẹn la ta'budu shaitan àní Ibrahim ní ẹ má sìn èṣù ẹ dákun ẹ má ṣe kíni ẹ má sìn èṣù ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa wàláhì kálẹ̀ lè sọ́ra wa tẹ́yìn bá sì sọ sóbi ẹ̀ bọ́ bá ha odidi Kùránì yóò sórí ibú ó jẹ́ ẹlẹ́ha tẹ́nìkan rárá ẹ̀ rí àti bọ́tán ló lè dáa bí bá ti kọsẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó ti kọsẹ̀ ẹnu ayé nìyẹn káyé ayé èèyàn máa lọ́pọ̀ lókù kí nǹkan máa dàrú lókù kí nǹkan máa lójútùú fún lókù ọlọ́mọdé sórí ibú lára àwọn òbí wa o arákùnrin kan màmá rẹ̀ pé ó ní lágbájá ò yá fúlàn tí màmá ṣe pé yẹn ó wá dáhùn ó ní naam ó wá wò pé ohun yẹn ti lòkè jù pé ohun yẹn ó súnmọ́ kí ìyá àwọn ti tagìrì nígbà tó ní naam tó máa ní Ibrahim naam mo ti ń bọ̀ àmọ́ kò ní naam ó nígbà tó ń sọ́tàn òun rí pé òun ti pariwo olóṣùmọ́ kára ara ìyá àwọn ti tagìrì nígbà tó ń jíṣẹ́ fún màmá tán ẹ̀rù ń bà òun wípé sóhun ti sọ tí Ọlọ́run ní ká má ṣe kíni ká má sọ wala taqul lahuma uff fa'ataqa raqabata min abidi lọ́ba lo àgbàlá rẹ̀ nínú àwọn ẹrú tó wà ní àgbàlá rẹ̀ lọ́ba mú kan láàrin wọn lọ́ba fírí rẹ̀ pé kó máa lọ òun fi pa ẹ̀ṣẹ̀ kóhun pariwo lé ìyá àti tóhun pé kọ́lọ́hun kó fi pẹ̀ṣẹ̀ tóhun rẹ́ ìyá ò kọ̀mpléènì o gẹ̀dẹ̀ pé yàyẹn sọ fún pé ah bó ṣe wá ṣe náàmù yẹn ọjà ńláyà díẹ̀ wọ́n máa pariwo ní tí wọ́n máa mọ̀ sí yìí sì ṣe kàfàrà yìí sì ń lọ lè parẹ́ pẹ̀lú sọ́dákọ̀ ọlọ́wọ́n bá aláǹtẹ̀síwájú nínú àyà yẹn al-ihsanu al-fi'li àwọn dáadáa tá a máa ṣe pẹ̀lú iṣẹ́ ọ̀rọ̀ níta kọ́kọ́ sọ ẹnu ẹ o lẹ́yìn náà wá sọ àwọn iṣẹ́ tó máa ṣe wà tó máa wù ọlọ́wọ́n bá ní wakhfid lahuma janaha dhulli minar rahma ọlọ́wọ́n bá ní wakhfid lahuma janaha dhulli minar rahma wá rẹ ìyẹ́ rẹ̀ ńlẹ̀ calm
kó rí pé ìyẹ́ ẹyẹ tó bá rẹ ìyẹ́ rẹ̀ ńlẹ̀ ó fẹ́ ṣàánú ọmọ ẹni ó fẹ́ ṣe kíni ó fẹ́ tọ́jú ẹ̀. Ọlọ́run bá ní rẹ ìyẹ́ rẹ̀ ńlẹ̀ fáwọn òbí rẹ̀, ìtumọ̀ ẹni pé tadalluli lahuma mahama kunt rahmatan lahuma, yẹpẹrẹ ara rẹ̀ níwájú wọn lẹ́ni tí ó máa ṣàánú wọn. má jí oore tọ́lọ́run ṣe fún ọ, má jí ọjọ́ lójú kọ́ wá má fi láàánú àwọn òbí ẹ̀ lójú. lómi àní ṣe bàbá àwọn ọmọ pé àfa àgbáyé lòun, òun wà sí àgbáyé. bàbá láti understand pé òun bísí náà tàlọ́rọ̀ ọ̀sẹ́ iṣẹ́ tí wọ́n ní wọ́kọ̀dọ́ rọ̀búkà, èyí tí wọ́n ṣe lọ́rọ̀ yẹn fún ọ ní ló fi kalẹ̀. náfílà ní wáàsí tó ń ṣe kí ni wáàsí àgbáyé tó ń ṣe. bí ìṣe sọ̀rọ̀ yìí tí bá rí sífù kọ́ sí pé bàbá mi láwọn fẹ́ bá mi sọ̀rọ̀, ọmọ ìyá á pa máìkì ni o, á ṣe kí ni jama, á pa máìkì ni o. ẹ̀yin náà wá ṣe sùúrù, a bá sọ̀rọ̀ tán á máa bá wà sí lọ. torí náfílà ní wáàsí ṣíṣe ọ̀ràn yẹn ní kí n rí sífù kọ́ ló bàbá mi. tí màmá rẹ bá ní àfà mo fẹ́ ránṣẹ́, ó sì ṣe tìláwà lọ́wọ́, ìtìláwà náfílà ni, kí bàbá rẹ kó ránṣẹ́ kó jíṣẹ́ fún bàbá rẹ ọ̀ràn yẹn ni. ládàtọ̀ gbà ń bẹ ojú ládàtọ̀ gbà bí tìláwà Kùránì lọ, torí pé wákọ̀dọ́ àwùjábà dandan ni. èyí oníyàwó lì mọ́nà àdáàlì wàlíyà àdísì kúdísí ipé nìkan oníyàwó lì àfẹ́ntọ́ jẹ́ pé ń ṣe náfílà iṣẹ́ lẹ́yìn ìgbà tí ní kọ́kọ́ ń ṣe ọ̀ranyàn. ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀ ọlọ́nlọ̀ jáde, ọ̀rọ̀ rẹ̀ ti dàrú, wàláhì ọ̀rọ̀ rẹ̀ ti dàrú. waqada rabbuka amara rabbuka, ọlọ́run pa ọ́ láṣẹ ọ̀dẹ̀ gbé àṣẹ yẹn kalẹ̀, ìtọ́jẹ́ ọ̀ranyàn. èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa, waqfid lahuma janaha dhulli mina rahma, ìtumọ̀ ẹni pé tawada máa tẹríba fún wọn. karra'iyyati 'inda al-amir, gẹ́gẹ́ bí àwọn aráàlú ṣe máa ń ṣe lọ́dọ̀ àwọn ọba ìlú. ẹ̀rọ àwọn aráàlú tó máa fẹ́ rọ́ba, tọ́ba bá ń bọ̀ wọ́n ṣàpọ́nlé ẹ̀, tó bá fẹ́ lọ lè bọ́ba wọ́n máa ṣàpọ́nlé ẹ̀. ipò tí bàbá rẹ̀ gbọ́dọ̀ wà nípò tó tún ju ipò ọba lọ níwájú rẹ̀. wala abidi inda sada, bí àwọn ẹrú ṣe máa ń ṣe lọ́dọ̀ àwọn olówó wọn, bẹ́ẹ̀ náà ni ó máa ṣe lọ́dọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀. ọ̀kan nínú àwọn àlùfáà wa, nínú àwọn àlùfáà sunna, wọ́n wà nínú sitting room, wọ́n bẹ pẹ̀lú àlejò àfáà sunna mi. àfáà sunna tó gbà wọ́n lálejò yẹn, àwọn náà ti ń wọ bí 70-80, ìyá wọn ń bẹ nínú ilé tí ìyá ti ń wọ bí 100. ìyá kan pariwo tó wípé ya bá Fatima ta'al, bàbá Fatima mathalan lágbèjúwe, wípé máa bọ̀ àfáà súnà yìí ní àfáà tó gbà wọn lálejò, ó dìde bí ìgbà tó jẹ́ pé iná bá gbèyàn, iná pé gírí tó dìde báyìí ń sáré lọ ni. àwọn oníṣẹ́ òsì wọ́n ni tunadini ummi, ìyá mi ń pè mí lókè. àwọn àyà táwọn gbọ́yé nì tí àwọn fi jọ wọn lójú. kò sí ìyàwó tó tó bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn yẹn tí wọ́n máa sọ fún wọn yí pé ó yẹ kí ìyàwó ti máa lọlé, wípé ẹjọ́ wọn tún lọlé. àwọn àgbo kan bẹ tí wọ́n máa ń tún kì nílùú òkè, àwọn àgbo yẹn ó bá wọn láàmú. gbogbo àwọn píìsì táwọn fún ọ̀yìn, àwọn tẹ̀kọ́ yìí lè mọ́ sí kíni, ó lè má bá wọn láwọn mú. kí ni arábìnrin dọ́gbọ́n ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń kọrin rẹ̀ sọ sínú etí ọkọ rẹ̀ yẹn, ó fẹ́ lè yà lọ lè kọ́ lẹ̀. ó pọ́sibù kó jẹ́ pé irú ààrẹ tó ṣe yá yìí ní ọ̀padà sí wọ́n náà, ní tó bá ṣe iná wọn padà sí fún ọ̀nà, àbí tó bá lọ lè bẹ̀ yá yìí tí yá yìí wá ṣàforíjì fún. torí tí àdánwò bá ti ń bọ̀, táforíjì bá ti dé, àdánwò yìí ò ní wá mọ́. wọ́n ní la tatakabbar kun kal khadimi inda alwalidayn, má sì gbéraga o
ìtumọ̀ wakhfid janahaka wakhfid lahuma janaha dhulli mina rahman nìyẹn níta àánú ni ó dà gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀ bó ṣe máa ń ṣe yẹ́sà fáwọn ọ̀gá rẹ̀ ní skul àwọn ọ̀gá rẹ̀ ní company àwọn ọ̀gá rẹ̀ lọ́fíìsì ọwọ́ máa ń ṣe yẹ́sà ẹsẹ̀ jù bẹ́ẹ̀ lọ fún bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ọlọ́wọ́n ọba Allah ń ṣàlàyé nínú àyà yìí náà ọlọ́wọ́n ọba ní wa qul rabbi irhamhuma kama rabbayani saghira àdúà lahuma wà á máa sọ̀rọ̀ má dákẹ́ ìwọ máa sọ̀rọ̀ Rabbi máa sọ pé ìwọ Ọlọ́run bá mi ọba tí ń tọ́jú mi irhamhuma bá mi ṣàánú àwọn méjèèjì ìtumọ̀ ẹni pé gbogbo ìkẹ́ tó bá fi kẹ́ wọn gbogbo àánú tó bá ṣe fún wọn gbogbo oore tó bá fún wọn gbogbo dáadáa tó bá ṣe sí wọn ó tí ìrẹ́sàn wọn san fún wọn ó dìgbà tó bá tún pè Ọlọ́run kọ́lọ́run kọ́ bọ́ sẹ̀san fún wọn Ọlọ́run bá láàní má sọ̀sọ̀ kú sọ sí wọn má pariwo má pọ́n wọn lé má sọ̀rọ̀ tó dáa má tẹríba fún wọn wá máa bẹ̀ mí pé kí n bọ́ ṣàánú wọn lérí kíni kama rabbayani saghira lérí pé wọ́n tọ́ nígbà kékeré Ọlọ́run bá rán ọ létí ìgbà kékeré bá a ṣe jòkó lẹ́yìn Ọlọ́run ọmọ ọyọ ọdún tẹ́lẹ̀ omi fi sàárẹ̀ nígbà tó wà lọ́mọ ọdún 2 àbí 3 ìyá yẹn ò ní sùn lọ́sàn ìyá yẹn ò ní sùn lóru tí ìyá yẹn bá sùn ní aago 12 tó bá ti jí láago 1 tó bá ti sùn dàárọ̀ ìyá yẹn náà ti jí nìyẹn wákàtí 2 yẹn náà ti tó ẹlòmíín mú pàṣà ọyàn láàrin wáyé bá ṣe wáyé ọmọ dẹ́ndẹ́ báyá kọ́ béèrè lọ́wọ́ màmá pé dákun orú wàhálà ò lẹ́sẹ̀ lérí mi ìyá ẹlòmíì ń lo oṣù 3 oṣù 4 lọ́sibítù nígbà wọn bí wa tán wọ́n lẹ́jẹ̀ ọ̀dá ọ̀kan náà sálàfù ló kúkú pọ̀n ya rẹ̀ lọ sí hajj láti Kharasan sí Maka ó tó Àbújá sẹ́kọ̀ọ́ ìrìn wákàtí mélòó nù jama ìrìn ọjọ́ nìyẹn ọ̀pọ̀n ya rẹ̀ lọ sí Maka wọ́n jọ ṣe tàwáfù wọ́n jọ ti Sọ̀fà àti Mọ́ríwà wọ́n jọ lọ Àràfá ń pọ̀n ya káàkiri náà nífà ìyá lóun fẹ́ ṣe hajj nígbà wọ́n jọ lọ lè jùkó Jámọ́rà wọ́n tún ṣe tàwáfù ti hajj Sọ̀fà Mọ́ríwà ti hajj nígbà ọwá yíya rẹ̀ ọwá yí kalẹ̀ wíwá tí èyàn bá yíyá àpò rẹ̀ sèkó lẹ́yìn ìyá wá jòkó ìwọ́n ń sọ fún ìyá yẹn pé adaitu haqqak so ṣe rí iṣẹ́ hajj tí mo ṣe pẹ̀lú bí mo ṣe mú yín ṣe hajj gbogbo ìwọ̀ tí ẹni lọ́rùn mi èmi náà ti san padà ọ̀kan náà sàábé wọ́n ń gbọ́ ó ní má adaita haqqaha ó lè tí ì ṣe kankan nínú àwọn ìwọ̀ rẹ̀ wala talaqatan min talaqatiha ó ní gbogbo ohun tó ṣe yẹn láti Kharasan ló ti pọ̀n yá rẹ̀ wá ṣe hajj ọ̀làgùn gbogbo ìkáàkiri gbogbo wàhálà tó ṣe yẹn kò tó gbíngbìn nǹkan tí ìyá rẹ̀ gbìn nígbà tó fẹ́ bí ọ tóbìnrin bá ń lébọ̀ lọ́wọ́ sẹ́wọ̀n pé àmọ́ sákò mẹ́rin jàmá yóò dákọ̀ wà ń bẹ̀ ìjọ kan kó lè máa rú wàhálà tí màmá tiẹ̀ náà ṣe kí ni tó pàṣọ ọlọ́run ọba aláàkọ́mọ́ ṣe wá lọ́mọ burúkú ọlágbára ọlọ́run ọba wa ọlọ́run ọba ní wa qul rabbi irhamhuma kama rabbayani saghira máa sọ fún mi ọlọ́run ló pàṣẹ ní ká ṣàdúà àdúrà tọ́lọ̀ ní a ṣe yọ́gbà bí ò ní gbà ọlọ́run gbà àdúrà yẹn ló fẹ́ fi compensate gbogbo dáadáa yẹn àdúrà tó fẹ́ ṣe yẹn èyí tó ń béèrè lọ́wọ́ ọlọ́run bí kọ́lọ́run bá ṣàánú bàbá yẹn àti ìyá yẹn bí wọ́n lérí wàhálà títọ́ kàmá rabbayani rabbi tarbiya kàmá rabbayani báwọn méjèèjì ṣe tọ́ mi nígbà kékeré ọlọ́run ní bẹ̀mí kí n bọ́ kẹ́ wọn kọ́ máa jẹ́sàn lérí tẹ́ríbíyà tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe fún ọ ẹ̀mọ̀ dáńpẹ̀ tẹ́ríbíyà òun lè àmójútó kéèyàn mójútó ma ọ̀tọ̀ ní kéèyàn ọkọ̀ ọmọlẹ́kọ̀ọ́ tààlímù nìyẹn ọ̀tọ̀ ní tẹ́ríbíyà òun náà ní títọ́ bó ṣe lo ń tó ké bàbá tí ń tọ́ ma lérí ń tó ké sẹ́mọ̀ pé wàhálà ńlá ni àti fọmọsílẹ̀ kéwú àwọn ọmọ ha Kùránì ọmọ ha hadisi
ọmọ ṣe afúlà Quran ọmọ gba doctorate ìyẹn kọ́ ní iṣẹ́ ẹ mọ́ṣẹ́ bẹ̀ bó bàbá yẹn ó ṣe rí i pé ntọ́kọ́ yẹn ń lò ó nínú sẹ̀mí ayé ẹ̀ ìyẹn ló le jù àìmọye ọmọ hafizu ti ń jalè àìmọye hafizu ti ń chaati pẹ̀lú àwọn boyfriend tàlímù ni wọ́n ṣe wọn ò ṣe tẹ́rìbíyà àìmọye ọmọ ní jàlùbáàbù tó dé pé ìgbésí ayé rẹ̀ kàn wọ́ọ̀sì ju àwọn tó wà ní gáréjì lọ jàlùbáàbù tó wà lọ́rùn ẹnìkan náà lẹ̀sìn tó wà lára ẹ̀ tó bá ti bọ́ọ̀lẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn àtọmọ gáréjì àbẹ́ ráwọn jàlùbáàbù tí wọ́n ń jó lórí TikTok tí wọ́n ń jó lórí social media ìbá àwọn kan ló bí àwọn yẹn náà àmójútó ọmọ ìwọ bàbá tó bá fẹ́ kí àdúrà yọ gbà lérí rẹ ìwọ náà gbọ́dọ̀ ṣe kíní ọ gbọ́dọ̀ mójútó ọmọ àmójútó yẹn ṣe ńlá ni o ọlọ́mọṣàjọ ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn tó bá mójútó ọmọ tọ́tọ́ ọlọ́run lóhun ti fi gbígbàdúrà kan lẹ̀ fọ́mọ rẹ tí tó bá ti ṣe fún òun ọgbàdúrà náà òun náà ni pé wọn kẹ́ ọ ìkẹ́ ọlọ́run ọba ọgbà yìí ó ju mọ́tò tọrọ fún bàbá rẹ àti ìyá ẹ lọ ìkẹ́ ọlọ́run ọba tí ọlọ́run ọba ní kó béèrè kó wọn fi compensate àwọn òbí ẹ ó julẹ̀ àti ilé tó kọ́ fún bàbá rẹ àti ìyá rẹ ìkẹ́ ọlọ́run ọba tọ́lọ̀ ní kó béèrè kó wọn ṣe fún bàbá rẹ àti ìyá rẹ lérí wàhálà tí wọ́n ṣe lérí ẹ ó ju Mákà tó rán wọn lọ ó ju Amẹ́ríkà tó rán wọn lọ torí àánú ọlọ́run ọba ó fẹ̀ gan ó sì pọ̀ gan yóò bá bàbá èèyàn nílé ayé yóò tún wá lọ lè bá nínú sàárè yóò tún wá bá níjọ́ àlìkìyàmà ìwọ tó wá ní kó sàdúà ìjọ wa ń sàdúà náà ọlọ́run ọba ní sàdúà o ó jẹ́ àmọ̀ pé ẹ pè mí ẹbẹ̀ mi fáwọn òbí yín ó jẹ́ àmọ̀ pé ẹ lè compensate wọn èmi ọlọ́run ni ẹ sáà ní kí n bá yín kẹ́ wọn ẹ̀yin ò lè kẹ́ wọn kí lẹ́ni tẹ́ fi kẹ́ wọn ọlọ́run ra mọ́tò fún bàbá òun ti kọ́lé fún òun náà lọ hajj ó tún wá fíṣítì wọn lamẹ́ríkà òun gba ṣọ́ọ̀bù fún ó tí ì ṣe nǹkan kan o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní ẹ máa ṣàdúrà fún wọn ahya'an wa amwata bóyá wọ́n ń bẹ láyé àbí wọ́n ti kú jaza'an ala tarbiyatihima iyyaka saghira yọ́ máa jẹ́san lérí wàhálà tí wọ́n ṣe nígbà tó wà ní kékeré ọlọ́run bá aláàsọ ìtàn yìí mọ́ nígbà tá wà ní kékeré nígbà tá wà ní kékeré yẹn ọ̀pọ̀lọpọ̀ wa olè sọ́mọ tí yíyọ bàbá àti ìyá rẹ̀ lẹ́nu báwọn ọmọdé ṣe stọ́bọ̀n tó pé àwọn ọmọ yìí ṣe wá burú báyìí ìwọ burú jù bẹ́ẹ̀ lọ nígbà tá wà kékeré nígbà míì táwọn bàbá àwọn grandpa àwọn grandma tán bá wá kí wa tí wọ́n ní ọmọ yìí gbọ́rọ̀ èyí ò ní wá ìwọ burú jù bẹ́ẹ̀ lọ nígbà tá wà kékeré ọba ti jáde láàárọ̀ bá yọ dá lẹ́kọ̀ọ́ tó wọlé ẹlòmíì àárẹ̀ ní kó tó di bọ́lọ̀ wá ṣàánú ẹ̀ èní ọsibítù ọ̀lálẹ́ alágbo wọn náà ló ti wá dé èèyàn báyìí ọmọ ìyá mi ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹjá ṣàánú òbí wa ẹnìkan máa ń pọ̀n ìyá rẹ̀ káàkiri gbogbo ibi tí ìyá rẹ̀ bá ti ń lọ ọwọ́ àpàdé ẹnìkan náà àwọn ẹni rí ó ní àbúrò wálídàtì ó ní sẹ́rí pé dáadáa tí ń ṣe sí ìyá mi yọ̀ kọ́ mọ̀ ọ sọ ẹ̀yìn rẹ̀ di mọ́tò tí fi ń gbé ìyá ẹ̀ ilé oúnjàwó ilé oúnkò mọ́ wọ́n fẹ́ lè ewu ẹbí kan ìyá lóun fẹ́ tọ̀ wọ́n fẹ́ yàgbẹ́ òun ní mọ́ ń pọ̀n ìyá rẹ̀ káàkiri wọ́n wá ń sọ fọ́kàn náà àwọn ẹni rí pé òun ti ṣe dáadáa sí ìyá òun ṣe dáadáa sí àmọ́ àníyàn rẹ̀ tá a bá tu dáadáa àníyàn rẹ̀ ò dáa sọ́mọ̀ pé ìyá rẹ̀ náà òun náà kún ọkùn àwọn náà nígbà tó wà ń kékeré nígbà tí ìyá rẹ̀ kún ọ tí máa ń síjú wọ lẹ́yìn ìgbà yẹn ní tí máa ń tọrọ níbi kọ́lọ̀ ń jẹ́mi rẹ̀ ogun ọyá ìwọ sọ wípé tí wọ́n bá síjú wọ ìyá rẹ̀ lẹ́yìn ọmọ tọrọ kọ́lọ̀ ń jẹ́mi wọ́n gùn gan oníwàlá oníyàtọ̀ ń bẹ́ẹ̀ lóòótọ́ oní tí ìyá bá kú lé ní òun kó òun sinmi ni o àwọn ìyàwó rẹ̀ ti gba kí lọ́wọ́ ẹ àwọn èèyàn kàwé wọ́n wá ló lè kọrùn bọ̀ wàhálà me and my wife I don't want to see your mom your dad ẹlòmíín náà gba bàbá àti ìyá lálejò àmọ́ wọn ò ní rójú ẹ̀ ńlẹ̀ ojú ọ̀pọ̀n ni nígbà tí ẹ̀ sí ẹ̀ mú sìgá tán ajé àwọn ẹlẹ́ni malaria ni wọ́n ní malaria kọ fífà ni àbí bá
ìyá ń wọlé báyìí ojú ọpọ́n ni kò fẹ́ rí ìyá ọkọ ẹ̀ kò fẹ́ rí bàbá ọkọ ẹ̀ àwọn bọ́lọ́dà mi ya ìyàkú yà sínú ayé nísìlẹ̀ bíi pé wọn ò ní gbà kí ìyá ìyàwó wọn kọ́ wá kí wọn àti bàbá ìyàwó wọn alóhùn ò tí gbàlejò ń sin o kò wá ní jẹ́ kí ìyàwó yẹ kó tún yọjú sáwọn òbí rẹ̀ alóhùn kò níbi tán lọ kò síbi tán lọ ọ̀rọ̀ àyàn ni fún ìyàwó rẹ̀ kó ṣe dáadáa sí bàbá àti ìyá ẹ̀ bó ṣe jẹ́ ọ̀nà àyàn kí wọn náà ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àwọn kan sì ń bẹ nínú ayé nísìn tí ìyá bá ti dé ìyá ọkọ bàbá ọkọ ìyàwó máa hàn wọ́n lé mà tí ìyá ìyàwó àti bàbá ìyàwó bá dé ọkọ ọmọ sí kíni ìyá máa hàn wọ́n lé mà ìran àwọn èèyàn kan nínú ayé nìyẹn wọ́n mọ̀ ní tó ṣe fún bàbá mi lèmi ò ṣe kíni ní ṣe fún bàbá rẹ̀ ní tó ṣe fún ìyá mi lèmi ò ṣe fún ìyá rẹ̀ ìwà ẹranko ni o ìwà kíni jama ìwà ẹranko ọlọmọ sí wàlẹ̀ ẹranko ya Abdallah ẹrú ọlọ́run ọba ìdákàdì sígọ́ráka wọ́n ní láti gbàtọ̀ wà ní kékeré kama rabbayani saghira ọlọ́run ọba ní máa pọ́n wọn lé gbogbo ọlá rẹ̀ ọlá tó ọba ní wọ́n ní in kunta ganiyan wa anta fakiru inda walidayk tó bá di olówó ńlá bílọ́níà wọ́n ní tálíkà ní ọ lọ́dọ̀ bàbá rẹ̀ àti ìyá ẹ̀ o ọmọ ṣe bí tálíkà níwájú wọn ni o gbígbà tó ní kankan in kunta alima fa anta jahilun inda walidayk tó bá jẹ́ onímọ̀ àfá ayémọ̀ká mufti diyar mufti bilad mufti alam imamu duniya aláwọn kan tó jẹ́ pé ní sin wọn a lè fún wọn ní ìmáàmà pé imamu duniya irú Sheikh Saalih Al-Fawzān a lè sọ pé ó wà imamu duniya imamu ti gbogbo ayé retí kí ló fẹ́ ṣe kíní kí ló fẹ́ sọ lérí ẹ̀sìn Ọlọ́run lọ́dọ̀ bàbá wọn àti ìyá wọn ọmọ kéwú ni wọn o in kunta malika tó bá jẹ́ ọlọ́lá olówó bílọ́nsì wà ní àkáǹtì ẹ wọ́n á fi ọjọba gbogbo àwọn èèyàn ń ṣe kíni wọ́n ń pọn lélọ́tún lọ́sì tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá yọ tó bá gbé ẹrù dání ó gbé adé kalẹ̀ ó wà lọ lè tẹ́rí sí ẹrù ìyá ẹ̀ wọ́n ní àwọn ìyá yìí àti bàbá wọ́n ní wọ́n ṣe wàhálà nígbà kékeré débi pé wọ́n á máa wẹ̀ wá ẹ̀rì pé Ọlọ́run bá dákọ̀ kama rabbayani saghira Ọlọ́run rán wa létí ni pé yìí tí wọ́n ṣe fún yín nígbà kékeré ẹ̀yin náà ṣe fún wọn tí wọ́n bá dàgbà wọ́n máa ń wẹ̀ wá ìwọ náà gbọ́dọ̀ wẹ̀ ìyá yìí tó bá ti dàgbà àgbà máa ń dé nígbà míì tíyàwó ní lè dáwẹ̀ mọ́ nígbà míì àgbà òsì ní dé àárẹ̀ ni kọ́lọ́mọba aláàkọ́mọ́sàbà fún àwọn arúgbó wa ọlọ́mọ́sàbà fún lálàáfíà ara wàláhì ẹni tí ó bá gbé ìyá rẹ̀ sọ́dọ̀ àti bàbá rẹ̀ Ọlọ́run ti gbèrò rẹ̀ kan fún láyé bí àti lọ́run ìmọ̀ nira ó sì lágbára ó sì lè ìnáwó ni torí nígbà míì gan tọ́jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa máléjì tí nígbà tí bàbá àtìyá ò sí ara nì nílé máléjì bẹ́ẹ̀ nígbà tí bàbá àtìyá wà ìwọ̀n sẹ́ni nígbà míì tí ọkọ àtìyá ó dá sọ́rọ̀ fún pé ọgbọ́ kò sí nǹkan kan lápò mi ẹlẹ́ra búrẹ́dì kẹfà karabọ́ kí kálukú sùn ẹni káwọn ọmọ ṣe ń dómi jẹ kan sùn ìyá wa ń sọ nínú ilé pé èmi ò jẹ búrẹ́dì o ọkà ọmọ bẹ́ẹ̀ ṣe kíni ọkà ní jẹ o àrí láfún tọ́lẹ̀ dáadáa ọmọ bẹ́ẹ̀ ṣe kíni ẹ̀ sì lélùbọ̀ láfún ládùúgbò ọmọ mọ̀ wá lọ ẹ̀yin ṣe ráìsì kalẹ̀ pẹ̀lú gbogbo àwọn tẹ́ẹ̀ máa ń fi sínú ẹ̀ fried rice ẹgbẹ́ síwájú ìyá ní àwọn kì ní bí oúnjẹ adìẹ yìí èmi ò ṣe wá èmi ò fi bẹ́ẹ̀ ní tí ń sọ fún yín pé wọ́n jẹ́ ìdákẹ́sọ ní màmá kí lẹ́fẹ́ ní tẹ́ bá fẹ́ ní kẹsọ ó sì bọ́ sí kìsìn nǹkan sọ fún ìyàwó rẹ̀ ó jí lágò kan obìnrin dáadáa a ní mọ́mí láwọn fẹ́ jẹun wọ́n fẹ́ jẹyán lágò kan àmàgùn yóò sì gún yẹn fún ìyá ọkọ rẹ̀ lágò kan rò ẹ lè worú àwọn ọmọ táwọn yẹn máa bí sáyé èyí tí sì ń jápa sínú wípé ọmọ disturb ọmọ dàwọn làmú ọmọ pa àwọn náà fún ìyàtọ̀ wọn ẹ máa gbé sí ayé wọn kò kì í jọra wọn ó lè rífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ò lè nífẹ̀ẹ́ rẹ̀ àfi tó bá fẹ́ràn bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ìyàwó rẹ̀ ò lè nífẹ̀ẹ́ rẹ̀ àgbà tó bá rántí bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ọya ẹwà lè kí mọ́mí o ẹwà lè kí dáadé o ẹ̀ka àwọn ọmọ lọ o tó bá dé pé ewu bá wà ń bẹ̀ ẹ̀jẹ̀ lọ wéré ẹ̀jọ̀ dé wéré torí nígbà míì wọ́n lè má jẹ́ alágbọ̀ọ́yé ọmọ bá ti yá jẹ́ gan wọ́n lè má jẹ́ alágbọ̀ọ́yé ẹ̀ lọ wéré ẹ̀dẹ̀ wéré ni
kọ́mọ̀ jẹ́ kí fíìmù ṣẹ́jú kan làwọn ọmọ fi pa Kùránì ọdún kan rẹ̀ tó bá ti rí tó ti wò báyìí ó ti lọ mọ́ pẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ Kùránì báyìí ọmọ gbàgbé ni torí fíìmù tán wò lọ́dọ̀ girama àwọn ọmọ ìyá mi ọmọ sọ́lá sẹ́ni ó ní kọlu Ọlọ́run ó sì ní kọlu àwọn òbí rẹ̀ àmọ́ pé ìyàwó rẹ̀ kọ́ mọ́ lọ lè kí bàbá rẹ̀ àti yẹ ọdún kìíní ọdún kejì kálukú náà máa wọnú ẹ̀kọ́ ìyẹn ọmọ já kálukú nú jẹ báyìí ẹgbẹ́ ní níjò ló ti tẹ̀lé ìyàwó rẹ̀ lọ́dọ̀ bàbá àti yẹ kódà ọwọ́ bá sókun ẹbí papọ̀ bàbá rẹ̀ wá ní látijọ́ ìyàwó aríyín lẹ́ẹ̀kan ọmọ yìí ti di mẹ́rin kódà o kódà o ìwọ́n sì rí bàbá àti ìyá àti ẹ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù wọ́n láwọn òbí wa wọ́n máa dáṣọ sí wa lọ́rùn nígbàtà wa kékeré kama rabbayani saghira ẹ̀yin náà máa ṣe kí ni ẹ máa raṣọ fún bàbá ẹ máa dáṣọ fún wọn ó gbé télọ̀ wálé bàbá mo ti raṣọ mẹ́rin fún yín télọ̀ yóò sì rán mẹ́rẹ̀ẹ̀rin àwọn ọmọ tiẹ̀ ní ò tọ́jú ẹ̀ àdúrà tí ó ṣe fún ọ nìyẹn àdúrà tí bàbá rẹ bá ṣe fún ọ jàmá ó ti mọ́ ọ àdúrà tí ìyá rẹ bá ṣe fún ọ ó ti mọ́ ọ lẹ́yìn náà a máa fún wọn lóògùn tó bá rẹ̀ wọ́n gẹ́gẹ́ bá ń ṣe ń fáwọn náà lóògùn nígbàtà wà ní kékeré sọmọ yọ ọdún tó fi ṣe gìrì ẹlòmíì wárápá ti gbé nínú àwọn tàwọn bí àbí nínú àwọn tán gbọ́ mi nínú ayé tójò bá ti ń rọ̀ báyìí ìyá rẹ̀ ó kẹ́mi sókè ní mọ́ bọ̀ wálé o yóò daṣọ bò ó yóò gbomi kaná yóò rọ́ọ̀bù yóò mọ̀ fi wọ lọ́wọ́ wọ lẹ́sẹ̀ wọ nímú nígbàtà níyàwó lèmi mọ̀ nígbàtà àwọn táwọn wá ń fẹ́ yàwó lèmi tó mọ̀ pé àṣẹ tí ọmọ kékeré tí ó bá rí kún fún ẹnu nìyá máa fi ń fọnkún níjọba kọ́kọ́ rí mo ní kí ní ṣẹlẹ̀ àwọn ní kò lè jáde àbí láwọn bá ṣe bẹ́ẹ̀ mo ní bó làwọn ìyá ti wá ní wọ́n ṣe wá ń ṣe wọ́n lọ́dọ̀ àwọn ìyá iná làwọn ti kọ́ ìyá rẹ̀ ń fi ẹnu rẹ̀ fọnkún rẹ̀ ọ wá fún ìyá yẹn lóúnjẹ ebi wá ń pa ó sì fẹ́ láti bọ̀ tán dáadáa torí pé tí ikùn yẹn tó bá yìí disturb rẹ̀ tó bá gbé parí ó lè dákú ó lè kú láyé kò sí tí ò lè ṣẹlẹ̀ sẹ́ ọsibítù ọgbọ́dọ̀ sún wa o torí gbàtí wọn náà wà kékeré ọsibítù sún wọn ọgbà abẹ́rẹ́ olóṣù kan olóṣù méjì olóṣù mẹ́ta bàbá rẹ̀ náà wà nídìí abẹ́rẹ́ ńsìn ọwá ní wàhálà ti pọ̀jù pé ṣòwò ní lọ bí iṣẹ́ ni iṣẹ́ ìyàwó ló ń ṣe irú iṣẹ́ wo ló ń ṣe báyìí bá wá há àbí ìdíwọ́ tọ́lágbára ọ̀sẹ̀lẹ̀ ìyá máa gbọ́ ọmọ ọ̀dọ̀ fún bàbá àti ìyá tí wọ́n máa báyàn ṣiṣẹ́ tó yẹ kéèyàn máa ṣe ìdígbà dẹ́rẹ́fà fún bàbá tí wọ́n máa wá wọn gbé bàbá lọ bí tó bá fẹ́ ṣe kíní ibi tó bá fẹ́ lọ ó sì máa tábà wọn ọmọ sálámí wọn pé tọ̀ ṣe ti débi tẹ́lọ bàbá ṣe ti dọ̀hùn sí dókítà ti rí yín pípẹ́ tó ń pè yẹn òfin dùn bàbá yẹn nú inú rẹ̀ máa dùn pé ọmọ yóò fi mílẹ̀ iṣẹ́ tọ́gà rẹ̀ gbé fún iṣẹ́ yẹn ṣe kíní ọlágbára lọ́kàn rẹ̀ alil ihsanu bil walidayni kafirayni jaiz ǹjẹ́ àwọn tó bá jẹ́ kèfèrí nínú wọn sáàpà wọn tì nítorí pé ọ̀tá Ọlọ́run ni wọ́n ẹbọ ni wọ́n ń ṣe wọn ò sin lọ́hùn sáàkópa àwọn ìyẹn tì àyà gbé wa tó kọ̀nfàmù gbangba nínú Al-Qur'an ìpè wa in jahadaka ala an tushrika bi Ọlọ́run bá ní tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bá mú Ọlọ́run mọ́lẹ̀ yìí pé ó gbọ́dọ̀ wá ṣègùnnú wọ́n náà wá ṣẹ̀yọ̀ kọ́ wá máa ṣògùn ọmọ dín kamara wọn lọ́n kamara wá tẹ̀fà kọ́ wá dáfá wá ṣògùn tajà wọ́n náà wá gbógun àràgbélayé o wọ́n fi nǹkan bọ́ wọ́n fi nǹkan sẹ́sẹ̀ tán bá ní kọ́ wá ṣẹbọ Ọlọ́run fala tuti'huma fala tuti'huma Ọlọ́run ní àwọn méjèèjì Ọlọ́run bá ní ó gbọ́dọ̀ tẹ̀lé wọn Allahu akbar torí pé yìí tí wọ́n ní kọ́ wá sí ó ti fẹ́ fara gbá òfin àkọ́kọ́ àti àṣẹ àkọ́kọ́ wa qada rabbuka alla ta'budu illa iya Ọlọ́run ju bàbá àti ìyá rẹ̀ lọ Ọlọ́run náà ló ń bẹ̀rù tó fi ń ṣe dáadáa sí bàbá àti ìyá Ọlọ́run náà ló ń bẹ̀rù tó fi ń ṣe dáadáa sí bàbá àti ìyá ẹ̀ bàbá àti ìyá rẹ̀ wá láwọn fẹ́ fa Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run jẹ ọyà Ọlọ́run wala tuti'huma Ọlọ́run bá ní mọ́tẹ̀lẹ́ wọn wá sí bídíà òní bá wọn sí wọ́n bá ń ragbó wá wọ́n bá ń rọtí wá ọlọ́run gbọ́dọ̀ lọ la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq a gbọ́dọ̀ tẹ̀lé ẹni tá a dá káwá fi ṣe ọba kíni jama ọba adẹ́dà àmọ́ gbogbo bó ṣe bá wọn sọ̀rọ̀ náà ọ láti lọ lọ́nà àpọ́nlé bàbá ìyá ọlọ́run járí yín pẹ́ ọlọ́run jẹ́ mi yín ogun ọlọ́run bá fún yín láti bọ̀ tán dáadáa
ọlọ́run ọba aláàkí ó bá wa fún yín ní àlìjánà níta ẹni àṣẹ yìí ọlọ́run ọ̀fẹ́ ìwọ ní lábẹ́ ẹ̀sìn wa ọ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn ó ní padà ṣe ó ní ṣe ó ṣàgídí lérí yẹ àfáà tí kò bá lágbọ́yọ̀ mọ́ ní ọlọ́run dẹ̀ ní tí òbí yẹn bá bínú sí yàn ọlọ́run máa bínú sí o ìyá rẹ̀ ti bínú o oníkìní tó ní kó fi fọ́kọ̀ yẹ ọ̀padà fi kalẹ̀ ńlẹ̀ ọ̀padà mú bàbá ti ń bínú o ìbínú yìí ò ní lágbára rẹ̀ tó lẹ́ni tí fàṣẹ sí ìbínú tí fi máa ń jà lórí yàn aláàni mọ́jẹ̀rú ọbọ̀ fún yẹn ẹlòmíràn ní òṣàṣìbò láwa ṣe báyìí bàbá mú mi náà ó sàní kálọ̀dà fà yẹn mo ní mọ́ lọ jáwọ́ lọ́dọ̀ bàbá jáwọ́ rẹ̀ àfẹ́ ẹlẹ́bọ jáwọ́ bẹ́ẹ̀ bá tún débẹ̀ gan tọ́wọ́ mọ̀ pé ilé alájò lẹ́ ń lọ bọ́ bá ti débẹ̀ ní àfà bàbá ní pé kẹ bá wọn fi ọ̀rọ̀ mi lọ àṣetáàní tẹ kó kalẹ̀ yìí bẹ́ẹ̀ bá kú lérí tẹ̀sí yẹ wọ̀ náà àfà o bàbá lórí ṣé wà sí mo ní kọ́ wá sí ṣé wà sí mo ní wá sí bí ṣe mo ṣe náà nù kọ̀ kankan sí ó tó ṣe wà sí fàáfàá náà ẹ padà wá jáde ipe àfà ẹ̀dà àwọn jàǹkáwọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ̀dà nù sá ẹ lè mú Al-Kùránì àdúrà tó ẹ̀ẹ́kàn wọ̀rọ̀ mi báyìí ni ọlọ́run ó padà ṣe kí ni jàmá ọlọ́run ó padà gbàdúrà mi ọlọ́run sì gbàdúrà lóòótọ́ wa man yatawakkal ala Allah fa huwa hasbuhu ọlọ́run ní gbogbo ẹni tó bá gbára lé mi èmi ọlọ́run ti tó fún alaysa Allahu bikafin abdah ọlọ́run sẹ́mi èmi nìkan ò tó fẹ́rù mi aláìsẹ̀ náà bọ̀tẹ̀ ọlá ti ṣe sùúrù fún ọlọ́run tọ́lọ́ bá tètè dán lóhùn ó nídìí tó bá pẹ́ ó nídìí tí wọ́n mọ̀ nígbà míì àdúrà rẹ̀ ó ti gbà tí ò ní mọ̀ pàdùn àyè ti gbà. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní ma laysa laka bi ilm àwọn ìmọ̀ tí ìwọ nínú Kùránì bàbá rẹ̀ wá ní ìmọ̀ kan bẹ ìmọ̀ ìgbé tẹ̀yìn bá ti ṣe nǹkan báyìí ìwọ gbọ́ information nínú Kùránì náà ìgbé bọ́rọ̀ bá ti dàrú ọ̀dọ̀ èṣù la máa ń lọ ètò wà nínú Kùránì ó ní alla ta'budu illa iya Allah nìkan ní kẹsìn bó ti ìtàwọn bàbá àti ìyá ní ká wá sí yẹn kò sí ọlọ́run sọ nínú Kùránì ẹ̀lì ọlọ́run ní ò gbọ́dọ̀ tẹ̀lé wọn lérí ẹbọ nígbẹ̀yìn àyà yẹn gan mo fẹ́ lò ń gan ní mahallu shahid ọlọ́run bá ní wasahibhuma fi dunya ma'rufa ọlọ́run bá ní sahibhuma aṣẹ́ni wà pẹ̀lú wọn o bí wọ́n ṣe jẹ́ lẹ́bọ káwọn náà wà pẹ̀lú rẹ̀ nínú ilé bí wọ́n ṣe jẹ́ lẹ́bọ ma'rufa gbogbo dáadáa téèyàn máa wá ṣe sí òbí rẹ̀ nínú dáadáa lé ayé ò gbọ́dọ̀ má ṣe kankan fún bó ṣe jẹ́ ẹlẹ́bọ yẹn náà wasahibhuma wà pẹ̀lú ẹ̀ kóun náà wà pẹ̀lú rẹ̀ à ń fi ayẹlẹ à ń fi ń tútọ̀ lọ́dọ̀ rẹ̀ náà ni wọ́n wà àbí ọ̀nà sọ ọ wà pẹ̀lú wọn pẹ̀lú ọkàn pẹ̀lú ara dáàdì mami ẹ pẹ̀lẹ́ a ní mọ̀sọ̀ ìdarí ṣọ́ọ̀ṣì náà ni gbogbo àwọn tán bẹ lérí àdánwò bẹ́ẹ̀ ọlọ́mọsà bá yí àwọn òbí wọn padà sí dáadáa inú ló tún bàjẹ́ pé ìyá tún lọ ṣọ́ọ̀ṣì náà ọ wà ní pé ẹkú sẹ́ ẹkú jọsìn òní sọ́ọ̀ ọkàn nítọ́ ọlọ́run sẹ́yìn lọ́mọ àlìjánnà sọ́ràdọ́ ààrẹ tó bá gbà lérí ẹ̀ kò ní lọ ṣọ́ọ̀ṣì mọ́ gbogbo àwọn obìnrin tí wọ́n bá ti mọ̀nà tẹ́ bá ti pàdé wọn ẹ̀sà mọ̀ ní ọlọ́run sẹ́yìn lọ́mọ àlìjánnà tọ́lọ̀ bá ti fẹ́ sí lọ́mọ àlìjánnà ọlọ́run gbà tí sí lọ́wọ́ ẹ̀ indirectly àdúrà ló ń ṣe torí òbí mi ọmọ bínú tó bá ní kọ́lọ̀n fọ̀nà mọ̀ yín sá yóò ní ṣe òun sì nà ní àyà Jésù lòun kù sí tó ti mọ̀ pé ìyá ní lọ́lẹ́ sékiri ìyá ní lè jẹnu sáré pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá ní ẹ ṣe dáadáa tayé sí wọn bí wọ́n ṣe jẹ́ lẹ́bọ̀ yẹn náà bọ́bádẹ̀ yá rẹ̀ yóò wá sínú ilé yóò máa pe lórúkọ Jésù nínú ilé níta ń gbọ́ yé nìyẹn àbí tó bá sì ní àwọn kankan tí ń lò tí ń fi ń para yóò kó wá má bá a ṣe lọ́lọ́run sọ ọlọ́run ò ní kó lé má bá a ṣe lọ́lọ́run sọ ọlọ́run ò ní kó sí kíni
kó lé ọ̀rọ̀ wa di lakum dinukum waliya din. Ó nítorí pé tí ààrẹ bá wá yóò ṣe ìṣòro nínú ilé torí ẹ̀ ló ṣe ní kọ́mọ̀ wá kí ọ àfà ó jìyà má ṣe ẹ̀sìn ṣe o má ṣe ẹ̀sìn gbọ́. Asma'u bintu Abubakar, Asma'u ọmọ àbúrò ìyàwó Aisha yẹn tó jẹ́ ọmọ Abubakar, màmá tí wọ́n oyé kò gba Islam. Asma'u wá lọ lè bá Ànábì pé qaddimati alayya ummi, ìyá mi mà lóhùn bọ̀ wá kí mi wa hiya mushrika, oníṣẹ̀ṣẹ̀ṣì ẹlẹ́bọ ni. Fi adi Rasulillah, wọn ní lásìkò Ànábì, ismuha Qutayla bintu Abdul Uzza, orúkọ ìyá rẹ̀ ni Qutaylatu bintu Abdul Uzza. Ẹ̀rí Qutayla ọmọ ẹrú òsà Uzza, sẹ́ni pé ó ti hàn bẹ́ẹ̀ kàn pè yàn ní bí ẹrú Ṣàngó. Fastaftaytu Rasulullah sallallahu alaihi wasallam, ó ní mo wá béèrè fatiwa lọ́wọ́ Ànábì pé kúlítù wáyà ragiba, mo ní ìyá mi mà lóhun fẹ́ wá náà ni ọmọ lérò pé òun fẹ́ wà. Afa àṣìlò ummi, ṣé mo lè gbà ìyá mi láàyè kó wá kí mi? Qala na'am, Ànábì ní bẹ́ẹ̀ ni, ṣìlí ummaki, ṣìlí ummaki, gbà ìyá rẹ̀ láàyè o. Ṣìlí sókun ẹbí ìyá ẹ̀ má jẹ́ ọjà nítorí pé ń ṣẹbọ. Gbogbo ẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó ṣe fún, nínú ẹ̀tọ́ rẹ̀ ní kó gbà lálejò. Àmọ́ wàá sọ fún ìyá, ó sọ fún ìyàwó àtàwọn ọmọ yìí pé bí girama bá ti ń pè lórúkọ Jésù ẹ má ṣe kíni, ẹ má bá wọn pè ó. Tí wọ́n bá ń ṣàdúrà fún yín lórúkọ Jésù ẹ má sàmí. Ifá ó ṣe kíní fún yín, Ọ̀rúnmìlà ó ṣe kíní kan, ẹ má sàmí o, ẹ dákẹ́. Tí bàbá bá ní kí ló dé tẹ́ ṣe dákẹ́, ẹlẹ́ẹ̀ ní bìlífù nínú tí wọ́n ń ṣe kíní ní tí wọ́n ń sọ, kò jù bẹ́ẹ̀ lọ, pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa, bàbá rẹ̀ jẹ́ oníbídíà, mùkáfírà àbí gẹ́rù kíni, mùkáfírà, bíyì tí ń sọ yẹn di kèfèrí àbíyì tí ó sọ yẹn di kèfèrí. Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n jẹ́ àrọ, wọ́n tán pè láàrọ, àwọn tí wọ́n máa mú gbogbo tí wọ́n mú yẹn náà ẹ̀ nira fún ni. Ẹ máa sọ fún pé bàbá ẹ má mutí mọ́kọ̀dá, ẹ má ṣe wáàsí fún bàbá ẹlẹ́bọ̀ yẹn náà, ẹ má ṣe wáàsí fún ẹ̀ ní dákẹ́ o. Àmọ́ àyèsí Islam rẹ̀ ò ní kẹ́ ẹ má ṣe dáadáa tó yẹ kí ẹ ṣe dáadáa sí. Ẹ ra sọ fún, ẹ fún lóúnjẹ, ẹ gbé lọ síbítù, ẹ ra mọ́tò fún, ọ bá gbé lọ ṣọ́ọ̀ṣì òun lọ́mọ ọ̀kan yín. Àmọ́ ìnira mọ́tò fún bàbá mi yìí jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ ó jẹrà mọ́lẹ̀ ni, torí pé tí n bá tẹ̀ra mọ́tò fún yóò gbé lọ ṣọ́ọ̀ṣì, Ọlọ́run rán nìyẹn. Ìwọ́n tó lọ́ọ̀ ra mọ́tò fún bàbá rẹ̀ bí ìgbà tó lọ́ọ̀ ra bàtà fún ni. Àmọ́ tí bàbá rẹ̀ bá ní wọ́n fẹ́ ra kóstà ní ṣọ́ọ̀ṣì, sọ̀rọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn ṣe dáadáa sí kìrìsìtẹ́nì, ọ̀tọ̀ ní kéèyàn mọ́ ṣe dáadáa sí kìrìsìtẹ́nìtì. Ìmọ̀ bẹ́ẹ̀ agbọ́ Yorùbá yẹn wọ́n ní kó ṣe dáadáa sí kìrìsìtẹ́nì, wọn ò ní kó ṣe dáadáa sí kìrìsìtẹ́nìtì. Kóstà yẹn wọ́n fi ń bọ Jésù ni. Bàbá bá ní alàgbà ló ní ẹbá lọ́n kí ọmọ tí kí lóde dòdò ra kóstà kan fún wa ká máa fi ṣe iṣẹ́ ìjíyìn rere. Ọ̀rọ̀ tí a sọ fẹ́rẹ̀ yẹ àwọn búrọ́dà mi ti há o tó wọ́n ń bẹ lọ́wọ́ wọn tí bàbá ò ṣe Islam. Ọkàn sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún bàbá náà ni pé ẹ̀sìn wa ó ní ká náwó sínú Islam, ká sì náwó lérí gbogbo àwọn kèfèrí tí wọ́n ṣe Muslim, àmọ́ àgbọ̀dọ̀ náwó lérí ẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn kèfèrí. Ẹgbẹ́ àfà kan sọ láìpẹ́ yìí tí ń pé àwọn pásítọ̀ kan wọ́n wá bá bàbá ti tòun, wọ́n wá sí mọ́sálásí bàbá ti tòun, àwọn wá dáwó fún wọn tí wọ́n fi kọ́ ṣọ́ọ̀ṣì. Àṣìṣe ńlá ni fún bàbá yìí. wa man yatawallahum minkum fa innahu minhum. Ọlọ́run gbogbo tí bá ti ń kún wọn lọ́wọ́ lọ́nà lọ́hùn, tí bá ti ń kún wọn lọ́wọ́ nínú ẹ̀sìn yẹn, òun náà ti dára wọn. Àwa ní pé bàbá yẹn ti dára wọn, ká fún ní al-udhru bil jahl, ipe ẹ̀sìn òye wọn tó náà ni bí wọ́n ti já àfà tó ń gbà náà.
gbogbo nǹkan kéèyàn máa ń ké tán o gbogbo nǹkan sí kéèyàn sì máa ń gbọ́ yé ẹ máa yá mi nínú ẹ̀sìn wa. nínú àwọn al-ihsan wa qada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana nínú àwọn dáadáa tí Ọlọ́run bá Allah nínú àwọn dáadáa tí Ọlọ́run bá Allah ṣe ní ọ̀ranyàn lé wa lérí tó ní ká máa ṣe fáwọn òbí wa òun náà ni an-nafaqatu alayhim ká máa náwó lé wọn lérí bí pa wá bá ṣe tó àti bí pa wá bá ṣe mọ ní ẹni téèyàn ò gbọdọ̀ sáhun sí ọmọ ìyá mi nílé ayé ń bí bàbá rẹ àti ìyá ẹ khasatan lásìkò tí wọ́n bá ní bùkátà wọ́n fẹ́ bíya bùkátà kan wọ́n fẹ́ sanwó lé mọ́tò wọn bàjẹ́ bàbá rẹ̀ wọ́n rìn káàkiri owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ìgbà tí ọ̀rẹ́ wọn tí wọ́n fẹ́ sanwó bíìlì hospital tójú tí ń tì wọ́n ti lọ́sẹ̀ mẹ́ta ní orí bẹ́ẹ̀dì dókítà lóhùn ní yọ̀ǹda wọn tí wọ́n bá fowó lẹ̀ owó sì ń bẹ láyé bàbá rẹ̀ wọ́n fẹ́ sinmi lọ́lé ọkọ bàbá fẹ́ fọmọ fún ìyàwó bàbá ń sọ fún wọn yí pé àbá Abdulrasaq ọmọ ìgbìjọ méjọ bàbá yẹn ti ń gbà kalẹ̀ bí ọlọ́run ní tó àṣírí rẹ̀ kò ní tó tèmi náà ọwọ́ kó dání àbígbà tó bá darúgbó tí wọ́n ti kó lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé wọn ò ṣe kíni jama wọn ò láǹfààní láti máa ṣiṣẹ́ wọ́n ní ìgbà yẹn tó kan pa gbígbà tó wó ń bẹ lọ́wọ́ wọn lọ nígbà tó wó ń bẹ lọ́wọ́ wọn gan wọ́n mọ̀ fún wọn owó tó ń fún wọn gbà yẹn yóò máa jẹ́ hadiya ẹ̀bùn torí wọn èsì alubára wọn èsì ẹni tí ò ní nígbà tí wọn ò ní máa yóò máa jẹ́ ẹ̀bùn àti sọ́dákọ̀ àti sílà ipò ìsokùn ẹbí ọlọ́run ọba ní yasalunaka madha yunfikun ọlọ́run ni wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ wa nabi sallam wípé bóò láṣẹ máa náwó kul ma anfaqtum min khayri kul ma anfaqtum min khayri sọ fún wọn wípé gbogbo èyí tí wọ́n bá ná nínú dáadáa wọ́n gbẹ̀san rẹ̀ àmẹ́ni tí wọ́n kọ́kọ́ ná fún fálìlì walidayn ọlọ́run bá ní bàbá wọn àti ìyá wọn àwọn òbí méjèèjì ni wọ́n kọ́kọ́ náwó lé lérí aya Quran ní kayo Suratul Baqara aya 215 nínú bàbá àti ìyá tálá kọ́kọ́ náwó lé lérí ọ̀dọ̀ tálá kọ́kọ́ rówó lọ ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ́kọ́kọ́ rówó lọ ọ bá ń darí bọ́ wá yàdọ̀ bàbá ẹ̀ ìyá number 1 ẹnìkan lè bí Ànábì sallam ó ní man ahaqqu sahabati alayhi tani tala kọ́kọ́ ẹni téèyàn kọ́kọ́ ṣe dáadáa sí ilé ayé Ànábì ní ummuka Ànábì ní yẹ ó ní ta ló tún kàn Ànábì ní yẹ ta ló tún kàn Ànábì ní yẹ ta ló tún wá kàn ó sì wá kàn bàbá ẹ̀ Ànábì ò ní kọ́ ọmọ fún bàbá o ní tí ń sọ ni pé ó fi bàbá sí nàmbà kí ni jama nàmbà 2 wọ́n lọ ń tẹ̀lé súnnà àmọ́ kọ́ ọmọ fi bàbá sí nàmbà 1 kó tó mọ̀ fi sí nàmbà 2 kó kó lọ́dọ̀ ya kọ́ wá gba bí iṣẹ́ lọ kọ́ gba bòmí lọ kó ní torí pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń já wàhálà lọ wà wọ́n ní ìyá rẹ̀ nígbà tó ti bí ọtán ọsibítù ló ti sá lọ wọ́n ní bàbá rẹ̀ ló gbé ọ wálé onípọ̀n oníwẹ̀ ọ ọwá dèèyàn tán ìyá wa yọjú ọwá ń béèrè lọ́wọ́ àwọn àfáà pé sírù ìyá yẹn ẹ dákun for what reason irú ìyá yẹn dájú gan wọ́n má kàwé sórí ibú ìyá dájú ẹ̀yìn ọ́ dájú àpọ̀ dájú ọmọ owó tí wọ́n ní kó fún lówó pé òun ló rù ọ́ síkùn rẹ̀ lóṣù mẹ́sàn-án tó bá gbalé sóò ní sanwó oṣù mẹ́sàn-án tó bá jẹ́ láńlọ́ọ̀dù lówó oṣù mẹ́sàn-án sóò ní sá wọ́n ní kó sanwó kó ṣàánú ẹ̀ nítorí pé òun ló gbin báyá yóò kú 50-50 báyá yóò wáyé ló fi jáde lábẹ́ owó tán ní kó san nìyẹn wọ́n lóun ló fún ọlọ́yàn fọ́dún méjì owó tán ní kó san nìyẹn só lè san yẹn tán ọwọ́n ń gbé ìyá yẹn dájú wọ́n ń bèèrè fatiwa sírù ìyá yẹn sọ yẹ kéèyàn compensate ẹ̀ dáàdì sọ́fà gan dáàdì sọ́fà sí ìyá ò sọ lọ rí ibi dáàdì bá sọ́fà ọtí ẹ́ ìdákan bèèrè lọ́wọ́ ẹni pé sí ìyá ẹ̀ ni àwọn ní confam ó ní ìyá àwọn ni ọya bẹ̀rẹ̀ ẹsẹ́ lókun òsìtọ́ kan pẹ̀lú ayé gbẹ̀sán lára ìyá wa àti bàbá wa
Ọlọ́run bá ní bàbá yín àti ìyá yín làkọ́kọ́ tẹ́kọ̀ náwó fún wal aqrabin lẹ́yìn náà lọ́kàn àwọn fámìlì wal yatama ọ̀sẹ̀ wàá kàn àwọn ọmọ òrukàn orphanage sórí bí wọ́n ṣe ń tò má gbọ́ orphanage lọ́kọ́ padà lọ lé kó ní owó tó fẹ́ fún grandpa àbò owó tó fẹ́ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó ti ná ní orphanage òun ṣẹ̀ sí ń ṣe nìyẹn aláàtótó bó ṣe tó priority ni Ọlọ́run ní àwọn òbí méjèèjì lẹ́yìn náà ó kà àwọn ẹbí àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àwọn ẹbí rẹ̀ wal yatama lẹ́yìn náà ọmọ òrukàn wal masakin lẹ́yìn náà àwọn ẹbùnmí oúnjẹ àárọ̀ ebi ọ̀sán nípa yín àwọn tí wọ́n tọrọ bára wabni sabil àwọn tí wọ́n lọ tí wọ́n lówó tí wọ́n fi lọ bí wọ́n lọ mọ́ tó ti tán mọ́ wọn lọ́wọ́ lójú ọ̀nà lẹ́yìn lọ́wọ́ kàn wọ́n àwọn olólùwọ́n fi ṣe nọ́mbà wá àwọn òbí rẹ̀ wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim Ọlọ́run wá ní gbogbo dáadáa tẹ bá ti síwájú àwọn òbí yín òun Ọlọ́run mọ̀ o òun sì rí o Ọlọ́run ọba aláà kọmọ́sá wọlá àánú ọlọ́mọsá járí dáadáa ṣe ọlọ́gbàrá khidmatuhuma nínú àwọn wa bil walidayni ihsana òun náà ní ká máa ṣe khidima wọn khidima àwọn òbí òun náà ní kéèyàn fara ṣiṣẹ́ ọ̀rọ̀ owó kọ́lélẹ̀ nígbà míì ó ní owó bàbá rẹ̀ ò ní bùkátà sówó ìyá rẹ̀ ò ní bùkátà sówó lásìkò yẹn ó ní bùkátà sí kó fàyè lẹ̀ kó máa tọ́jú ẹ̀ bí kó jẹ́ pé ìyá ò lè dáwẹ̀ kò lè dá jẹun ọmọ ìyá rẹ̀ ní ọmọ ra fídà fún màmá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n bá lè dá jẹun àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lọ́mọ fídì wọn ìyàwó rẹ̀ ọmọ ṣe tó bá sí nílé àbáwọn ọmọ rẹ̀ khidmatuhuma ọmọ ṣe khidima fún wọn ara dáadáa nìyẹn ọmọ bá wọn ṣiṣẹ́ lé àwọn ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké àmọ́ ṣiṣẹ́ lé àwọn bá wọn tọ́jú lé ní jẹ́ kí wàhálà ọ̀fẹ́ pa wọn nílé wọ́n mọ̀ rán wa ń sẹ́ àmọ́ rògùn fún wọn ọmọ lọ fámásì káàkiri ẹ bá rí ẹni tọ́lọ̀ ń fi àdánwò yìí kàn kò sí fámásì tí ò ní mọ̀lẹ́kọ̀ọ́ dókítà ò ní bó ṣe rí ẹlẹ́mìí dáàdi yín lò oògùn yìí 250,000 ni wọ́n ń tà ẹ tètè sáré kẹlẹ́ ra wa abẹ́rẹ́ yìí 1.5 ni wọ́n ń tà ẹ tètè sáré kẹlẹ́ ra wa fámásì kan náà lọ́wọ́ àlékòó ẹ lọ síbẹ̀ ẹ rí Ìkẹjà ọmọ ìyá mi eré lọ́mọ sálọ khidma nìyẹn nígbà míì wọn ò ní lè dáwẹ̀ ìwọ lọ́mọ wẹ̀ wọ́n nígbà míì wọn ò ní lè para àbí fi oògùn rárá ìwọ lọ́mọ fògùn ra wọn la wọ́n ní kí bàbá máa fi rọ́ọ̀bù àbí sírọ́ọ̀bù yẹn wọ́n ní kí wọ́n máa fi wọ́ra lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ìwọ wá ní ọfẹ́ fún bàbá lówó ta ń bèèrè owó lọ́wọ́ rẹ̀ mẹ́ ọ bọ́ láwà ní rẹ̀ lẹ̀ ọ wà kọ́wọ́ bọ àbóníkí ọ ọmọ wọ́ bàbá lọ́wọ́ ọmọ wọ́ lẹ́sẹ̀ ọmọ wọ́ lọ́wọ́ ọmọ wọ́ lẹ́sẹ̀ bàbá ṣe ti wà ókè oúnjẹ wà ókè yìí tó ń bọ̀ lẹ́yìn wákàtí méjì o yìí tó ń bọ̀ láàárọ̀ láò khidima nìyẹn owó ọ̀ràn yẹn bàbá àti ìyá mi wọ́n ti bá débi pé wọn ò lè dá tábà mọ́ ìwọ ló gbé wọn lọ lẹ́gbẹ́ ìwọ ló tábà fún wọn ọ̀kan náà ọmọ ìyá kan jó ní ó ní gbogbo àwọn àbúrò òun wọ́n sì pàyàtì òun lòun wá gbé ìyá wá sílé òun lòun máa ń gbé ìyá lọ tọ́lẹ̀tì tó bá wà ń bí iṣẹ́ wọ́n sáré wálé wọ́n ti di break òun wà tábà fún ìyá torí ìyá ó ti yàgbẹ́ ṣẹ́ra ìwọ náà mọ tí ó gbẹ̀yìn wọn náà ọmọ ọlọ́wà rẹ̀ tó sì ọ́ ọmọ ìyá mi mọ́ neglect bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ìgbà tí ó fi dé bí aago mọ́kànlá break in teaching náà ní kété gbó olówó kan o ìgbà tí ó fi dé bí aago mọ́kànlá ìyá ó ti yàgbẹ́ sára yankanyankan yóò wá gbé ya yóò tọ́jú ya yóò fọ ìgbẹ́ yóò sa yóò tún wá sáré lọ bí títí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ jojoojúmọ́ ní ma wá sí bẹ́ẹ̀ mo wá sọ fún mo ní tó ń ṣe yẹn ọlọ́wọ́n bá aláàmú ẹ̀sán rẹ̀ bọ̀ ẹ̀yọ́ ma yá mi bàbá kan bẹ nílẹ̀ Lárúbáwá olówó ńlá ni olówó jù wọ́ lọ ìwọ́ tí wọ́n tọ́jú ìwọ́ tó ráyè fún bàbá àti yẹ́ àwọn bílọ́níà làwọn tàwí owó bàbá yẹn ní máa ń gbé bàbá títí ẹ̀ lọ sí tọ́lẹ̀tì òun ní máa ń fọ ara fún ọ wá lóun fẹ́ lọ múra òun fẹ́ lè ṣàdúrà kọ́lọ̀ fún bàbá òun lálàáfíà bàbá ní mo yọ̀ǹda ọ wá ní kọ́mọ òun tó jẹ́ àkọ́bí kọ́ gba sẹ́yìn lọ́wọ́ òun kọ́mọ bá wọn gbé bàbá lọ tọ́lẹ̀tì kọ́mọ bá wọn fọra fún bàbá ọmọ ní wọ́n ń ṣe nílẹ̀ fi fóònù ní fi mánítọ̀ wọn ṣé bàbá ti sùn ṣé bàbá ti jí èyàn bá fún ọmọ lẹ́sìn èyàn gbádùn ẹ̀ lọ́jọ́ alẹ́ eléyìí bẹ̀rù Ọlọ́run ó kéwú lójú ọmọ gbogbo eléyìí o ẹni bá kàwé dáadáa ó níbi kan tẹ́ máa ń wọ àwọn arúgbó tẹ́ máa ń wọ àwọn gúnlẹ̀ sí ó wà nínú èbó dáadáa wọ́n pè síbẹ̀ yọ́ra yìí máa ń jáyé tiẹ̀ lọ
ìyá rẹ̀ dákú ìyá rẹ̀ jí kọ̀ọ̀kan òun náà padà dàgbà màkàmàkà ló yẹ ṣe kí ni ìlọ́kàn ọba tí ó sẹ̀sán ń bẹ lókè sámà kò ní kú kò sí ní gbàgbé ó ṣe múra láàrin ọjọ́ kan àbọ̀ síra wọn ó sáré padà sí Riyadh Mákà ló ti ṣe múra nígbà tí yóò dé báyìí tí ó wọlé kò rọ́mọ ní pálọ̀ kò rí bàbẹ́ ayé ní habi bàbá òun dà wọ́n ní ó wà nínú tọ́lẹ̀tì ó wà ní sùúrù ìgbà tó ọmọ yẹn clean ní bàbá tán ọmọ jáde ó wá dì mọ́ bàbẹ́ ó wá gbé sẹ́ríṣíà ọmọ rẹ̀ wá ń yọ glove lọ́wọ́ kí ni glove táwọn àwọn nọ́ọ̀sì dókítà máa ń kí bọ́wọ́ yẹn onírọ́bà yẹn ọmọ yẹn wá ń yọ ọ́ lọ́wọ́ rẹ̀ lónìí lẹ́ṣ máa sọ báàkì oníkọ́lọ́ṣẹ́ tó fi rọ́bà sọ́wọ́ kó tó tábà fún bàbá ọmọ pé tó fi sọ́wọ́ yẹn tó ń sọ fún bàbá indirectly ni pé bàbá rùn ó látijọ́ tóun ti ń tábà fún bàbá òun ò lórí medically kò sí tó burúkú èèyàn lò kọ́dà òun náà lọ́fẹ́ dájú àbí medically àmọ́ ìtò òun rò ó tiẹ́ ó ju àrùn tí ó sì òun lọ́wọ́ lọ wípé bàbá àwọn ọmọ fíìlì pé òun kórìíra òun ní ò jẹ́ kó fi ọwọ́ rẹ̀ ṣe kíní tábà fún òun láyé ẹ̀ mọ́dàwó mọ́ ẹ̀sìn làwọn ọmọ sìn ìtọ́rọ̀ fi dìbà ẹ̀sìn ni irú àwọn ìmọ̀ eléyìí wọn kì í kọ́ nínú biology wọn kì í kọ́ nínú chemistry wọn kì í kọ́ nínú science jama kò sí ọ̀gá mathematics tí ó kọ́ ọmọ rẹ̀ tí ó kọ́ léyìn kò sí ọ̀gá English teacher tí wọ́n wà ka English débẹ̀ òun ilé kéwu ni wọ́n ti máa ń kọ́rú ẹ̀ lẹ́ni tí ó bá ti mọ́ ọmọ rẹ̀ lọ́lé kéwu súnà ó sọ àpò ìyàkọ́ ni kọ́lọ́mọjà jìyà kọ́lọ́mọsà jọ àwọn ọmọ náà wúlò fún wa níparí ọ̀rọ̀ mi ó náà ká alla ta'budu illa iya wa bil walidayni ihsana ara ihsani ní kí wọ́n máa rí ọ ipò ọmọ àwọn ó ti tó báyìí ọmọ àwọn lọ́yọjú yìí tó láwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ náà wálé wọ́n ní wọ́n wálé ọdún mẹ́wàá ẹlòmí lè má yọjú sí bàbá ìdíyẹ alóhùn bísí bàbá wọn ní ṣe ẹ̀yọjú owó yẹn mo ti rí mo ti gbọ́ owó ti wọlé aláti ti wọlé yẹn kí n bọ̀ sọ náà ní wálé mo fẹ́ rí ọ àbíkọ́ lọ o torí àìlọ rẹ ìbànújẹ́ ní sekínì ní ń já fún wọn ní ń já sí fún wọn ọ̀gá náà àwọn sálàfù sọ́ọ̀lì ó lú anything tí máa ń bàyà tó òun nú jẹ́ òun kò kí ṣe fún ó ló dérí pé tó bá rí òun máa ń sọ fún àwọn ọmọ àwọn àti ìyá àwọn ká má sọ fún ìyá àwọn àti bàbá àwọn torí pé inú wọn máa bàjẹ́ òun gbàgbé òun ti ṣẹ̀ wọ́n níjọ́ kan lọ́wọ́ rẹ̀ jọ́ kìíní ìyá òrí jọ́ kẹta ìyá òrí àdúgbò kan náà wọ́n tẹ̀ ń gbé ìyá ní ọmọ mi ṣe kíní kò kí ṣe báyìí ìyá bá dìde malaria tó ní agbára lọ́dẹ̀ sí arákùnrin bí ó ṣe gbọ́hùn ìyá rẹ̀ lójú ọ̀nà ló bá sáré yọ aṣọ lórí ló sáré gírí lóní màmá báwo ni mo wà òkè ìyá nígbà tí ìrìn ọ̀nà ni ìyá bá ní mọ̀kàn ní wá wojú ẹ̀ náà ni ó ní ká má bínú ibi títí ń sìn yá lọ tó ti dójú ọ̀nà ó ti ṣubú ni ẹ̀ ìyá ní kí ló ṣẹlẹ̀ àwọn ará ilé ni wọ́n ń sọ fún ìyá pé àti jẹ́ ẹ̀rín ló ti rẹ̀ òun ló ní ká má sọ fún yín ó lóun ò fẹ́ bà yín nú jẹ́ tó bá rẹ̀ ìyá rẹ̀ tó wá pàtì irú ẹ̀ṣẹ̀ olódò pọ́lọ́wọ́ kọ̀ fún ẹlòmíà máa pé ayé ń sehun ogun ìdílé ẹnìkan ọbọ̀ ọjà ó wọ́n lọ ń bára rẹ̀ jà fawaidu al-ihsan ọmọ ìyá mi nínú àwọn dáadáa téèyàn máa ń ṣe sóbì òun náà ni tó bá jáde láyé kéèyàn ó bò láṣìírí ìwọ ní kó wẹ bàbá rẹ̀ tó bá lágbára tó nímà rẹ̀ àbí kó wà ń bẹ̀ mọ́ pé àfẹ́ ẹlẹ́bọ̀ kó wá wẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ o kọ́mọ lè gé àwọn rẹ̀ àwọn àfá alápàtà wọ́n ń sàpàtà òkú ọmọ kan ló pe àfá kan ládùúgbò náà fún jálàbí ẹlẹ́bọ̀ yẹn ó ní kán bá wọn wẹ bàbá wọn òun rí pa àfá súnnà ni lọ́bá ní kó wọn lọ lè mú kankan wá ó sára náà wọn sẹ́kan ìgbà tó wọn fi dé ẹ̀jẹ̀ tí ń dà lẹ́nu yáhùn lòun ò gbé ẹ̀jẹ̀ báwò ìyájọ́ lásìdẹ́ntì tó kú nísìn nígbàtí ó yanu àfá ti gé àwọn rẹ̀ láfi ní gbogbo àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ IG kó pe gbogbo àwọn ọlọ́pàá
gbogbo ìwé oògùn táwọn àfún jálàbí ẹlẹ́bọ nílé ní ká máa lọ lè tú. Gbogbo àwọn àfáà tí bá ti ń ṣáájú tí ń dáyàn lọ́hùn kí ìjọba máa lọ lè tú ìwé tí ó wà nínú ilé wọn. Gbogbo àwọn àṣírí burúkú yẹn wọ́n ní ìwé fún ni wọ́n pè ní kìtàbù an-nakl, ìwé nákàlí. Olúgbòhùn bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa fi ń ṣe, àwọn náà wọ́n máa ń sọ ọ́, wọ́n bá ti ra wọn, àwọn máa fi bá wọn yẹn sọ̀rọ̀ ni pẹ̀túpẹ̀tú. Ó ti gé àwọn ìyá wọn yà. Àwọn míì omi òkú ni wọ́n máa fi wẹ̀, omi tí wọ́n fi wẹ̀ òkú ni ó lè fi wẹ̀ tó dá àwọn àlejànú burúkú yẹn kan lè bá dá lóhùn. Èmi aṣọ tí wọ́n bá lókù nígbà tí wọ́n wé òkú tán nílò wọn máa wákàkì sábà pé èṣù ni wọ́n ń sìn, kò sí tí ò ní ká máa wá. Kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa. Kí láǹfààní ọmọ téèyàn bí tó di jọjà náà tí ó ṣẹ̀tọ́ fún yàn? Ó bọ̀ báyìí láṣìírí, ó pèrò tí wọ́n kírun lé lérí, ó máa ṣàdúrà fún, ó máa ṣe sàárà fún léyìí tó bá súnnà mu. Jọ́ mẹ́ta, jọ́ méje, jọ́ mẹ́jọ ìyẹn ò sí nínú Islam. Gbogbo àtọ́ bá ti ní nǹkan kan tó dáa náà ló máa fi ṣe sàárà. Àǹfààní tó wà mí ní bá ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Alákọ̀ọ́kọ́ Ọlọ́run bá aláwọ̀ fẹ́ràn rẹ̀ yọ́dẹ̀ yọ́nú sí. Lídọ̀ láàyè fi lídọ̀ wàlídẹ́yìn. Ànábì ní ẹ̀rí ìgbà tẹ́ mọ̀ pé Ọlọ́run bá aláà ń dunnú sí yín nígbà táwọn òbí yín bá ń dunnú sí yín o. Wa sakhatullah ìgbà tó Ọlọ́run bá aláà bá ń bínú sí yín tẹ́ bá fẹ́ mọ̀gbà náà fi sakhatil wàlídẹ́yìn. Ó ní nígbà táwọn òbí yín bá ń bínú sí yín. Àmín ní kọ́lọ̀ mọ́sà járí yọnú àwọn òbí wa. Ẹ̀yọ́ Miami ẹlẹ́ẹ̀kejì istijabatu du'a. Tó bá ń tọ́jú òbí rẹ̀ méjèèjì, tó bá ti ń tẹ́wọ́ sọ́lọ́run, àdúrà rẹ̀ ó tètè máa gbà. Ànábì sọ fún Umar bin Khattab, Ànábì arákùnrin kan bọ̀ wá sí hajj, orúkọ rẹ̀ ní Uwais al-Qarni. Ànábì ní lahu walidatun huwa biha barr. Yìí máa ń ṣe dáadáa sí ìyá rẹ̀ gan, yìí máa ń tọ́jú ìyá ẹ̀. Ọlọ́run ọba aláwa fún ní àṣẹ lẹ́nu wípé gbogbo tó bá ti béèrè Ọlọ́run máa fún. Ìwọ Umar tó bá pàdé rẹ̀ ní hajj sọ pé kó tọrọ àforíjì fún Ọlọ́run sì foríjì ọ́. Sàbí ibo ló ti rí ìsìjábà yẹn látara ìmọ̀fìyà rẹ̀ lẹ̀ nígbà kankan. Ọmọ ìyá mi ọmọ sàdúrà dé àdúrà ọmọ gbà táàrin ìyá rẹ̀ àti àárín ìwọ àti ìyá rẹ̀ ọba ti ṣe kíní tí ọba ti dàrú àti bàbá rẹ̀. Lẹ́yìn náà fatiwa babu risk Ọlọ́run mọ̀ sínú àrísìkì fún ọyọ́ mọ̀ bò láṣìírí. Kó o tó náwó kan tán èmi ò ti dé, kó o tó parí kọ́ńtrátì mi, kó o tó parí kọ́ńtrátì kan Ọlọ́run ti ṣe mí. Aláwọ̀ máa bọ̀ àṣírí rẹ̀. Ànábì ní masarra wa yóò sọ́tà láwọ̀ fi rizqihi wa yóò sọ aláwọ̀ fi azari fali yasul rahima. Gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ́wọ́n bá aláwọ̀ gbà wọn láyé àrísìkì tí ò fẹ́ kó wọ́n máa dá lọ́wọ́ kọ́ máa sókun ẹbí. Tààlà àkọ́kọ́ ẹbí jàmá ìyá ẹ̀ àti bàbá ẹ̀. Lẹ́yìn náà alibaru li walidatihi akhrajahu Allahu min al-ashqiya. Ayé àgbẹ̀ wa confam yìí pé gbogbo ẹni tí máa ń tọ́jú ìyá rẹ̀ Ọlọ́run yọ ọ́ kúrò nínú àwọn tí ó sórí ibú láyé. Bóyá òsì ni ó ta ni o, àárẹ̀ ni ó ṣe ni o, Ọlọ́run yọ ọ́ kúrò nínú àwọn tọ́rọ̀ rẹ̀ ó dàrú. Ànábì Isa alayhi salatu wassalam ó ní wa barra bi walidati ayé amarani rabbi bi birri walidati. Ànábì Isa ó ní Ọlọ́run ọba aláwọ̀ pa mí láṣẹ kí n máa ṣe dáadáa sí ìyá mi walam yaj'alni jabbaran shaqiyya, torí ẹ̀ ní ò ní jẹ́ kí n di ọmọkọ́mọ èyí sì ní di olórí burúkú láyé. Suratu Maryam ayé 32 ló wà. Wọ́n lè ní lẹ́nìkan táàrin wọn àti ìyá rẹ̀ dá kan wá lọ́rọ̀ rẹ̀ dàrú. Tàwásùlù ni tí lè bá dá tí nǹkan lè sọ fún Ọlọ́run lóru pé Ọlọ́run wọ́n láì pé ń dùn ìyá mi nínú, ń dùn bàbá mi nínú, Ọlọ́run mọ́sà ṣàánú mi. Tàwásùlù ni Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda rẹ̀. Wọ́n ní al-jazā'u min jinsil amal, al-jazā'u al-ihsānu ila al-ihsān. Wọ́n ní gbogbo ẹni tí máa ń tọ́jú òbí ẹ̀ kó fọkàn balẹ̀ bó ṣe kú àwọn ọmọ rẹ̀ kí wọ́n sangbó lọ tó Ọlọ́run padà darí àwọn ọmọ yẹn sójú ọ̀nà tí wọ́n padà wá tọ́jú òun náà. Bóun ṣe rí sí bàbá rẹ̀ yẹn bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ jẹ́ náà rí sóhun náà. Yìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé táyà bá ti ń lọ́dọ̀ àwọn òbí wa ẹdí ká máa má àwọn ọmọ wa lọ́wọ́. Ọya gbé àkóso ẹ̀mọ́ yẹn à ń lè gbé fún girama, à ń lè gbé fún mọ́mì dádì, ọmọ yẹn ń lẹ́ẹ̀ni ń ṣe kíní ń kẹ́kọ̀ọ́ nìyẹn. Wọ́n ní padà bọ́ ọmọ wọn ò sí lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ pé ìlú èbó lọ́wọ́ bọ́ọ̀ bá ṣe dáadáa sí bàbá rẹ̀ Ọlọ́run ó sì máa fìfẹ́ rẹ̀ sọ́kàn ọmọ tiẹ̀ náà torí pé ní al-jazā'u al-ihsān illa al-ihsān. Burru ābā'akum taburru abnā'ukum fi riwāya. Wọ́n ní tẹ́ bá ti ṣe dáadáa sáwọn òbí àwọn ọmọ yín náà Ọlọ́run ni wọ́n máa ṣe dáadáa sí i. Ìtumọ̀ ní pé Ọlọ́run ọba aláwọ̀ tún àwọn ọmọ rẹ̀ ṣe tọrọ ọmọ dáadáa ní ṣe dáadáa sí òbí ẹ̀. Ó wà nínú téèyàn máa ń fi ń bẹ Ọlọ́run ọba táwọn ọmọ bá yà yàkuyà mọ́yàn lọ́wọ́ wípé wọ́n lọ́hùn wọ́n lá pé ó fi mí dà àwọn òbí mi láàmú
wọ́n lá dáadáa tí ń ṣe àwọn òbí mi àwọn ọmọ yìí náà mọ́kẹ̀yìn wọn sí mi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba Ọlọ́run ó gbàdúrà yẹn. níparí òun náà ni pé bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa sáwọn òbí ẹ̀ yóò wà àlìjánnà. wọ́n lẹ̀ nílẹ̀ nìkan tó jẹ́ ọ̀dájú àwọn òbí rẹ̀ nínú àlìjánnà. wípé wọn lágbájá yìí ọ̀pọ̀ ayé lẹ́kún, lágbájá yìí ọ̀pọ̀ ayé inú jẹ́, lágbájá ọ̀pọ̀ àwọn abẹ́ lẹ́kún, kẹwàá nínú àlìjánnà níbẹ̀rẹ̀ yóò kọ́kọ́ wọ nẹ́nẹ́ kó tó wà àlìjánnà àfi tọ́lọ̀ bá fi ríjì. ìyá kan lọ́nà àjòkò lọ́nà Ògùn state mẹ́, òun àti bàbá wọn jọ ń jà, ọmọ wa ń fa bàbá bí kò máa lù yá àwọn ọmọ. bàbá ò dúró, bàbá ò gbọ́, ló bá lọ sí ẹ̀yìn bàbá rẹ̀, bó ṣe fọ́ bàbá rẹ̀ níná látẹ̀yìn. bàbá stand pé kí ló ń ṣe èyí gbàtẹ́ ìnáwó mi tó ń lọ́mọdé aṣorí burúkú jẹ́ mọ́ wọ́n náwó mi rẹ̀ lọ́wọ́ ná dádì ẹ̀ padà. wọ́n lọ lépa àwọn èèyàn tí wọ́n lájà ní wọ́n lọ́mọ yẹn dàárọ̀ yìí ọ̀kan ògbé kan ní níjọ́ lọ́rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú. a ti rọ́mọ kan tí jẹ́ pé bàbá rẹ̀ lọ lè fẹjọ́ rẹ̀ sùn ọ̀rẹ́ bàbá ẹ̀sẹ̀ ọlọ́rẹ̀ kan ó wá lè fẹjọ́ ọmọ rẹ̀ sùn ọ̀rẹ́ wípé ọmọ òun máa ń lù ú nínú ilé. ìgbà tó lọ́wọ́ bá aláàfẹ́ kí ọ̀rẹ́ bàbá rẹ̀ kó rí sáṣẹ́ ọ̀rọ̀ yẹn, ọmọ yẹn wá kọjá lásìkò yẹn, ó wá rí bàbá rẹ̀ lọ́ọ̀kan tí ń fẹjọ́ òun sun ọ̀rẹ́, ó wá tàka sí bàbá ẹ̀ lọ́ọ̀kan, ó tàka sí lọ́ọ̀kan, ó ní máa rojọ́ òun bọ̀ wá bá mi lé. ọmọ làwọn náà wọ́n bí wọn náà ni ọlọ́mọdé bíbí kúbi. ìtumọ̀ ni pé ìyàtọ̀ jẹ́kù, ìtumọ̀ ni pé ìyàtọ̀ jẹ́kù ọmọ wa ṣe, ìtumọ̀ ni pé ìyàtọ̀ jẹ́kù ọmọ wa jẹ́ yòókù. àwọn ọmọ ń bẹnu ayé o. ọmọ kan ló fẹ́ gbé ọṣẹ léyà rẹ̀ lérí jò ní ọmọ yahoo, wọ́n fẹ́ gbégbá ọṣẹ léyà lérí, ó ti parí gbogbo kíní yẹn, wọ́n ní ìyá rẹ̀ ní òfìsì ògùn owó ẹ̀. ó gbé igbá lọ́wọ́ báyìí, kọ̀mọ̀ pé ìyá ń wẹ̀yìn bí ìyá sì gbá igbá yẹn dànù báyìí, oyé nígbà bá bọ́ọ̀lẹ̀ bó ṣe ya wèrè yẹn ń bẹ tó ti ṣírálẹ̀ sídìí ilẹ̀ tí ń rìn káàkiri ayé. ọlọ́mọdé bí mọ́kọ́mọ́ o, ọlọ́gbàrá ọlọ́run ọba wa. Ànábì ní aliwalidu, Ànábì ní bàbá rẹ̀ awsatu abuwabi alijanna, òun náà ni alijanna ti ń bẹ láàrin gbogbo. ẹ dákun, alijanna wo ni bẹ láàrin gbogbo jẹmọ́? òun náà ni alifiridaus, àárín ni firidaus wà. ìtumọ̀ ní gbogbo ẹni tí wọ́n ti dáadáa sí bàbá rẹ̀ yóò padà wà alijanna, níta ń gbọ́ yé ń bẹ nìyẹn. àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn gbogbo ń tà sọ́kalẹ̀ yìí ọlọ́run jó wúlò fẹ́ni tí ń sọ àtẹni tí ń gbọ́. gbogbo àwọn òbí wa ọlọ́mọsá fàánú wọn sọ́kàn wa, ọlọ́mọsá fàánú àwa náà sọ́kàn àwọn ọmọ tiwa náà, kọ́lọ́mọ bàálà kó ṣe wá lórí rẹ̀, kọ́lọ́mọjà àríbìnú bàbá wa àti ìyá wa ká tó kù láyé. gbogbo àwa tá a ti wá ṣẹ̀ kọ́lọ́mọsá wọlé àánú ẹ̀, ọlọ́mọsá jẹ́ ọyọ́nú sí wa. àwa tí a ti ṣẹ̀ wọ́n táwọn tá a ṣẹ̀ ti lọ ká máa ṣàdúrà fún wọn, ká máa ti sọ́dákọ̀ fún wọn. ọlọ́run lè torí ẹ̀ kó rí ègún àti èpè àti àdánwò yẹn kó lérí yàn. kọ́lọ́mọ wọlé àánú ẹ̀, kọ́lọ́mọsá wọlé àánú ẹ̀, ọlọ́mọsá tún wá ṣe jù báyìí lọ. subhanaka allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما